béèyàn bá ń gbé wáàsí káàkiri pé à ń gbé wáàsí kan káàkiri o èèyàn fi kọ́sì Àlájì Àgbà kò sẹ́ni tó ṣe ṣáájú wọn. oríire nì náà lọ́lọ́wọ́n wá sọnù lọ́dọ̀ wa kódà bàbá Àlájì Àgbà lo òṣùlùbù náà fún lù ú wọ́n fi kó jọ fún mọ́sálásí jímọ̀ wọ́n lo òṣùlùbù náà wọ́n fi pa ẹ̀ṣẹ̀ rẹ́ nílọrin nígbà tí wọ́n fẹ́ kílì ọtí kíká má mutí ńlọrin wọ́n lo òṣùlùbù náà wọ́n fi pa patí rẹ́ ńlọrin pé ẹjẹ́ á máa gbé wáàsí káàkiri èyí tí ọmọ wa ṣe déédéé tí wọ́n ń pè ní awareness. àmọ́ èyí tá a ń ṣe lọ́wọ́ báyìí ó ní pé à ń celebrate ìmọ̀ à ń celebrate ilé kéwú Àlájì Àgbà ọkàn já sí wípé kọ̀sọ́gbọ́n tá a dá tá a celebrate ilé kéwú tá a ní celebrate ẹni tó ní ilé kéwú ni bàbá ò fi wálẹ̀ ká celebrate àwọn wọn ní ẹ sá fi mí lẹ̀ ẹ má yìn mí láàrin mi ẹ fi mí lẹ̀ pẹ̀lú Ọlọ́run ọba tó dá mi. ìwà celebrate Zumratul Adabiyyah Al-Kamaliyah ẹ wá bẹ̀rẹ̀ celebration náà bàbá Àlájì Àgbà ni wọ́n síde fún wa ní Ansarul Islam. lẹ́yìn bẹ́ẹ̀ àwa lọ sọ́dọ̀ bàbá wa olórí ọmọ kéwú bàbá wa Fadilatu Sheikh bàbá wa Sa'aduddin Kuranga bàbá wa Alkali Kuranga ní Adabata. gbogbo wọ́n gbà wá lálejò ṣeun wọ́n gba àwọn bàbá lálejò lára wa wọ́n ṣèṣe pé àwọn fẹ́ pàdé Àlájì Àgbà Ọlọ́run wa ni ó júṣe níbẹ̀ náà ni wọ́n ti wá ànánsì yàyín fún wa pé ilé mufti ẹlẹ́ẹ̀kejì là ń lọ o àfa wa gbà tá a fa àwọn sàsọ́lẹ̀ fún pé lẹ́yìn mi ìwọ ló jẹ́ mufti àfa àwọn ọ̀wá sí láyé tí ó wà fún wọn mọ́ ọba tí wọ́n sọ fún sí ọ̀fàṣẹ jàn bẹ́ẹ̀. nbẹ lásọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀. nígbà tí bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì di mufti ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ fáyé pé àfa mi ti sọ bẹ́ẹ̀ fún mi pé lẹ́yìn mi ìwọ ló jẹ́ mufti. tọ́ bàbá ò sì wá bàbá ò wá fún wọn ká sọ pé wọ́n ti níbi wọ́n rìn dé. Ọlọ́run ilé bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì la wà yìí ilé bàbá wa àfàgbà ní gbogbo Ondo State bàbá wa gómìnà Nabi ilé wọn la wà yìí inú ilé tí wọ́n ti wọ́n hàl Quran ilé tó di ilé hàl Quran látọjú ayé bàbá lẹ́yìn bàbá wọn tí wọ́n hàl Quran nínú ilé yìí ibẹ̀ la wá lónìí dákun Ọlọ́run bá kẹ́ bàbá wa gbà Mọ̀lánà Sheikh Khidru Salahuddin apá ọ̀kagi apá ọ̀kẹ́ni Ọlọ́run. bàbá tí wọ́n fi 33 years ṣe president fún Ansarul Islam ọdún 23 ni wọ́n fi ṣe president Ansarul Islam tí wọ́n àfà tí wọ́n jẹ́ àmà dáyé lọ bí ètò nítorí àsìkò nítorí pé a sọ pé inshallah àní máa kọjá àní máa gba àsìkò máa wà fóònù wà sí ní lẹ́nu tó bá rí bẹ́ẹ̀ bàbá wa dòkítọ́r a bọ̀ síbi àdúà ìṣíjòkó yìí agbẹ́dùnú wá sínú ilé yìí gbogbo àwọn ọmọ kéwà wá gba àlùbáríkà kọ́lọ́hún dákun mọ́jà àlùbáríkà nílé náà gbẹ. Àmín. àdúà ìṣíjòkó látọ̀dọ̀ bàbá wa al-Imam al-Jami' apá ọ̀kagi àwọn ni wọ́n ṣe àdúrà ìṣíjòkó fún wa Ọlọ́run mọ́sàájá rí yín pẹ́ o ọlá Ànábì sallallahu alaihi wasallam àdúrà ìṣíjòkó ànàkùnrin. صلوا على النبي الكريم صلوا على النبي الكريم sallallahu alaihi wasallam أجوكم sallallahu alaihi wasallam. اللهم صل وسلم وبارك وراهب على سيدنا محمد كما صليت ورحمت وباركت وسلمت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. ní ìjòkó tí àdó àbẹ̀rẹ̀ kó tó bẹ̀rẹ̀ bàbá wa aláǹkó adéwọlé tí a wà lábẹ́ wọn tọ́lọ̀ kó asábẹ́ wọn. bá tún bá wa sílẹ̀ kan sí. Ọlọ́run kọjá rí wọn pẹ́ kó jẹ́ wọn ó lọ àyè náà pẹ́ báwọn jẹta ìjẹrin àná bí wọ́n ṣe lò wọ́n ṣàjẹ́ tiwọn náà jẹ́ rọrùn àwọn síra ń bẹ̀ láyọ̀ àti àlàáfíà wọ́n ṣàjẹ́ àwọn náà síra láyọ̀ àti àlàáfíà wọ́n wá fẹ̀mí gúngún lò àti àlàáfíà èyí láàfin bàbá aláǹgbá bismillahir rahmanir rahim èyí láàfin Quraish èyí láàfin ẹmọ̀rẹ́hìn látàsíta ìwàsáì
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Inú ilé apá ọ̀ka yìí tí a wà ń bẹ̀ a bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àyè kì í fi rí bẹ́ẹ̀ Ọlọ́run máa ṣe lémi ní ilé ẹ̀sà bí wọ́n ti pọ̀ nílọrin bẹ́ẹ̀ tí lápá ọ̀ka yìí náà wá jẹ́ ọ̀kan nínú ẹ̀sà náà. Abálé náà dúpẹ́ pé arírù ìjókòó dáadáa yìí a rí lọ́dọ̀ yín fún àwọn iṣẹ́ dáadáa táwọn bàbá dáadáa náà ti ṣe kalẹ̀. Ilé náà má jẹ́ ó dahoro. Ọlọ́run má jẹ́ ó dahoro. Àti bí àti gbogbo ibi tí ó yẹ ká sí Ọlọ́run má jẹ́ ó dahoro. Bí ó bá dahoro ẹ̀yin tẹ̀ ń bẹ́ẹ̀ náà kọ́mọ́sẹ̀ yìí náà dahoro. Ọlá Ànábì wa Muhammad. Gbogbo àwọn bàbá tí wọ́n wá pilẹ̀ ààyè náà tí àlùbáríkà wọn tẹ́yìn tí ń jẹ́ títí dòní tí ọ̀tán tí ó sì ní tán láéláé àtàwọn ìyá náà Ọlọ́run tí wọ́n sọ léyìí ló kọ dáadáa wọ́n sábà kẹ́ gbogbo wọn ọmọ iye wọn jù wá lọ Ọlọ́run dákun sábà kẹ́ gbogbo wọn Qul huwallahu gbogbo alápapọ̀ Bismillahirrahmanirrahim Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àwọn bàbá wa tí wọ́n wá ṣe sábàbù ìjókòó yìí tó ipá Ọlọ́run fi ṣokùnfà eríire yìí eríire jílísàtún tàríkhíyà ìjókòó tó ní tànú fún gbogbo ẹni tó bá ma ìtàn kọ náà ni ìjókòó yìí. Àwọn bàbá náà bàbá mufti ẹlẹ́ẹ̀kejì àwọn alhaji wa Khidru Salahuddin Ọlọ́run wọ́n sábà sàlékùn kí wọ́n bá ń bẹ nínú kẹ́ wọ́n bá kù díẹ̀ kọ́ yá fi wọn bá Ànábì wa Muhammad àtàwọn tó bí wọn kọ́ bá kẹ́ gbogbo wọn lápapọ̀. Qul huwallahu bismillahirrahmanirrahim Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àwọn nínú wọn náà ni àwọn bàbá wa tí a kẹ̀ ń sọ́dọ̀ àwọn àyínà bàbá onídàádáìlú khairat gbogbo àwọn tí wọ́n jẹ́ ìpìlẹ̀ nínú àánú tí wọ́n fi dáadáa lẹ̀ kọ́ bá kẹ́ àwọn náà. Lẹ́yìn bẹ́ẹ̀ àwọn bàbá wa tí wọ́n já sí pé àwọn ni sábàbùlẹ̀ awwal àwọn bàbá wa lájẹ́ àgbà Ọlọ́run wọ́n sàbà sàlékùn ọ̀kẹ́ wọn Ọlọ́run kó tún bá sàlékùn ọ̀kẹ́ wọn wọ́n dáadáa lẹ̀ dáadáa náà wá gbòòrò ń wá ń lọ títí dòní kò parẹ́ kò sì ní parẹ́ láéláé tá a wá jòkó rẹ̀ tí wọ́n ń palẹ̀ mọ́ ìdèkọ́rí ní rẹ̀ ipe ó pé 100 ọdún ó fẹ́ pé 100 ọdún tí wọ́n dá Sumratul Adabiyya Al-Kamaliyya tí wọ́n dá lẹ̀ Ọlọ́run wọ́n sábà sàwọn bàbá náà wọ́n sábà sàwọn lẹ́sàn dáadáa gbogbo tí wọ́n ti dá lẹ̀ lóore tó ti pọ̀ àlè káátán bàbá ní a máa kàápò ló ń kà gbogbo iye wọn tí wọ́n ti sọ ríire láàyè ibi tí wọ́n wà wọ́n sàwọ́lá bẹ́ẹ̀ ó tún bá fi sàlékún oore wọn sí ó tún bá sàlékún ọ̀kẹ́ wọn sí ó tún bá sàlékún ráàmà wọn sí ó bá sàlékún àlùbáríkà wọn sí àwọn bàbá wa lífà tó nínà tí wọ́n wá ń bẹ ní ààyè wọn náà Ọlọ́run má dààmú àlàáfíà wọn ó bá sàlékún àlàáfíà tí wọn náà ó jẹ́ wọn ó lo ààyè náà pẹ́ ọlá Ànábì wa Muhammad Qul huwallahu fún àwọn bàbá yìí láàbí fún àwọn àlífà wa tí wọ́n wà ń bẹ lónìí Bismillahirrahmanirrahim Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim ila fi Quraish ila fi marayilata shita'i wa sa'i falyabudu rabba hadhal bayt allazi ta'amahum min ju'i wa amanahum min khawf. Lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo jàmáà tí ó wà níbí àwọn ọ̀tọ̀kùlú ló pèsè síbí tí a lè máa dákọ̀ ẹnìkan káìsẹ̀ máa pàá ń dákọ̀ torí àkókò a máa fi Ànábì Muhammad kí gbogbo wa òun ni òun ló jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run òun lọ́lọ́run sì ti sàlẹ́sà òun náà ló ti ṣàánú ẹ̀ ṣáájú Ànábì Muhammad náà wá fi kí gbogbo wa pátá láì yọ ẹnìkan kan lẹ̀ àtọkùnrin wa àtobìnrin wa Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Ní àdásà àwọn aláàjì wa tí wọ́n jẹ́ oníwàásí òní àwọn aláàjì wa olóhùn òyìn àbáwà àgbà olóhùn òyìn àbáyín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èyí tá ṣe lónìí ike ìsàkọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ máa ṣe tòní náà tún wá kún Ọlọ́run tòní náà tẹ́sẹ̀ yìí náà má jẹ́ ọjà ṣe máa yín o abẹ Ọlọ́run ẹ̀mí gúngùn fún yín àtàláfíà tó péye Ayatul Kursi Bismillahirrahmanirrahim Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'uzuhu sinatun wala nawm lahu ma fis samawati wa ma fil ardi man dhal ladhi yashfa'u indahu illa bi'iznihi
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بẹ́ẹ̀ náà la kí rọ̀ísù ìtìhádì kìríjì alẹ́ àdàbíyà ní gbogbo tí ń jẹ́ àdàbíyà a kí wọn sí jòkó àtàyẹyìn má bàa kankan jẹ́ ń bẹ̀ ọ́ kíkí tí mo wá kí mo fi kí gbogbo tí ń jẹ́ àdàbíyà ní àti gbogbo tí ń jẹ́ ansaru islam ọlọ́run má dààmú yín o ọlọ́run má tú jàmá ansaru islam jàmá àdàbíyà náà má jẹ́ òtú gbogbo ẹni ọba sàmì náà má jẹ́ tiwa náà òtú iná àtọ́ ìnà bisimilahi rahman rahim iná àtọ́ ìnà kàlùkàwùsà wọ́sọ̀lẹ̀ lè rọ́bì kàwá ní hari iná sáà ní aka wà dàptar gbogbo àwọn ìyá wa nílé náà àti níta tí wọ́n ń jápọ̀ kájí tí wọ́n wà ní apá ọ̀tún mẹ́yìn náà ọlọ́run ọba tó ti fi ń hàn tó sì ti ní ẹmọ rí dáadáa sí ọlọ́run mọ́jọ́ra wọ̀nyán mọ́jọ́ ọwọ́ kún ọ ẹ̀ tí ń jèrè kó tún sàlékún èrè jẹ́ náà kó tún máa ṣe fún ẹ̀yìn sí wọ́lá nàbí alam nasra bismillahir rahmanir rahim alam nasra alaka sadra awadana anka wisra allah si anka da sara warafana laka sikra wa ina ma le sire isra inna ma le sire isra wa isa farakta fansa wa ila rabbika farga àwọn àfáà àgbà náà tí wọ́n máa bá darí ètò àjọ àdúrà àgbà tó ṣe pé ìlú mọ̀ọ́ká ni wọ́n ọlọ́run má jà wá yín tí o ẹ ti hàn ọlọ́run sì ti fi yín hàn àìwá ní rí yín mọ́ gbogbo tí ń jà padà sí bó má jọ jẹ́ tí wọ́n sàwọ́lá nàbí wa Muhammad ó tún bá fi yín láyà balẹ̀ sí èyí láì bismillahir rahmanir rahim ìlàáfi Quraish ìlàáfi ìmọ̀rẹ́ látàsítà ìwàsá wàlẹ̀ abdurrahman asalbait Allah si ati ama min joy wa amana min af subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim. ẹni àwọn bàbá wa former grand card tí wọ́n dé bá wa a kí àwọn náà àtàyè wọn àtàyè wọn má bà kankan jẹ́ ń bẹ̀ ọ́ ọba tó ní wọ́n sí láyà àtàláfíà kọ́ mọ́ dààmú yín ó tún fi yín láyà balẹ̀ sí lílá fi bá àwọn bàbá former grand card àwọn bàbá wa Harun ọlọ́run bàbá àfihàn láàbà ilá fi fáwọn náà bismillahir rahmanir rahim ilá fi kúráì ilá fi mọ̀rí látà sí ìwọ̀sá ìpàlẹ̀ àbúrọ̀bà àzàlẹ̀ aláṣẹ àti àmà àmì jíwà àmì sọ́lù ala nabiyil karim sallallahu alayhi ẹ dákun ẹ bá sọ pé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ tún sọ pé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ẹni tí ń rí ìmáàmù tó máa dúà tó mọ́tò èyí tí ń rí ìmáàmù tó máa dúà tó ọ̀kan ní ti bàbá wa tí ìmáàmù apá òkàgé yìí wọ́n tó bàbá wọ́n tó wọ́n rí tó fàǹgbà ti àní tó pẹ̀lú ọlọ́run ní dàrú àmín bákà níbi sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa fúnra sallam ọlọ́run ló da yín sàlẹ́sà bẹ́ẹ̀ dákun ọlọ́run má jẹ́ máa padà sí aburú àmín ọlọ́run jẹ́ àárẹ̀ mi àlàáfíà yín lò pẹ́ Àmín. ọlọ́run níbi sallallahu alayhi wa sallam Àmín. àmín tó hó dáadáa àmín 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 ya Allah ní ìjókòó wa nítorí àsìkò a máa ṣe pépèpé kó lè yá àti kí gbogbo ẹ̀yin bàbá níjókòó mo bá microphone lẹ́nu àwọn jàmá mọ̀ pé wọ́n ti ń kí yín àti kí wọn ọlọ́run kó dákun kó bá a dúpẹ́ fún yín àfàkùn mo kí ìyàwó àgbà ìyàwó màálì mọ́tò àgbà àárín pẹ̀lú ọlọ́run ní dàrú o Àmín. ọlọ́run ní fi yín lẹ̀ Àmín. àti gbogbo jàmá ní màálì mọ́tò alásàlátù ọlọ́run bá wa dúpẹ́ fún yín àmín ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam sallallahu alayhi wa sallam kí ìyàwó alájà àlàbí apá ọ̀kẹ́ ni ọlọ́run apá ọ̀kági wọ́n tàtọ̀dọ̀ wọn mo fi gbé èdè gbogbo tí ń jẹ́ ẹ̀jẹ̀ bàbá wa apá ọ̀kági tí wọ́n ń gbà wá lálejò lónìí Inshallah. àǹtí mi àgbà ìyàwó àgbà lájà Sakina ẹ̀kú bá dé àná ọlọ́run wà pẹ̀lú yín Àmín. ẹ̀mí yóò pọ̀ sí Àmín. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ okun àti ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà Àmín. Ànábì sallallahu alaihi wasallam sallallahu alayhi wa sallam àmín. àmín mọ́mí ẹ̀yẹn mọ̀ bí àwa làwa mọ̀ adúgbò lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah wọ́n wá tara tó bàbá náà wà lọ́kọ̀ọ̀kan nù mo kí bàbá wa àgbà tí wọ́n jẹ́ àáfàá wa àgbà ní gbogbo àdàbíyà àgbà àáfàá ni wọ́n. afakumullah nínú ilé yìí gan-an wá ní ilé bàbá wa inú ilé tá a wà yìí ilé bàbá wa pọ̀ kẹ́ni ọlọ́run apọ̀ kági afakumullah àfáà wa gbà bàbá wa right honourable retired honourable justice Abdullahi Idris Harun
adamallahu wa Adamallahu hayatahu. bisihhati wal amni wal afiya. Àmín. bá a fún ma grand card Ọlọ́run bá wà pẹ̀lú yín o. Àmín. Ànábì sallallahu alaihi wasallam Sallallahu alaihi àti wasallam. pẹ̀lú bàbá wa professor Ọlọ́run bàbá Ọlọ́run bá wà pẹ̀lú yín Ọlọ́run fi Àmín. kẹkẹsẹ̀ mi yín. Àmín. ó kí bàbá national mission kí wọ́n máa wọlé. Kí wọ́n máa rọra. Ọlọ́run bá sàlékún àánú ẹ̀ fún yín. Àmín. Àbáríkà Ànábì sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. àrò àmọ́ gan ló bẹ́ẹ̀ bàbá wa Fẹ́rùmọ́lé chairman mission board and islam Ọlọ́run bá dúpẹ́ fún yín. Àti kí ẹ wọ́n. kú wájú Bẹ́ẹ̀ni. Ọlọ́run bá san yín lẹ́san rẹ̀. Àmín. wọ́n wá kí aláàjì wa Abdullah onítòlótòló president wa nù. president wa nù. inshallah. tí gbogbo àwa yìí ń bẹ lábẹ́ rẹ̀. bó ti rí nu. tí gbogbo wa yìí ń bẹ lábẹ́ rẹ̀. Ọlọ́run ló ṣe wọ́n bẹ́ẹ̀. abẹ́ rẹ̀ sì gba gbogbo wa. yányán. dákò dìde kí gbogbo ayé orí ọ dìde ní. wọ́n ní ẹ dìde nàró. president. ẹ bá ń gbọ́dọ̀ tóbi fún wa. Raisu Ittihad Khiriji Zumra al-Adabiyya al-Kamaliyya. Bẹ́ẹ̀ni. ẹ̀rí az-Zumra al-Adabiyya Alumni Association ti gbogbo àgbáyé. Yányán. president wa nìyí. tí wọ́n gbẹ́tò yìí lọ́wọ́ tí bàbá pa wọ́n láṣẹ pé ẹ lọ́ọ́ ṣe tí sì ń jẹ́ ṣíṣe. Ọlọ́run sàlékún àlùbáríkà yín. Ọlọ́run sallallahu alaihi wasallam. Sallallahu alaihi Raisu wasallam. Ittihadi ad-Duwali lil-Ma'ahid al-Adabiyya. bẹ́ẹ̀ni. Alhaji wa Kaduna. Dr. Ibrahim Allah. Kaduna Kaduna. tí wọ́n jẹ́ president gbogbo Ittihad Ma'ahid al-Adabiyya pátá. ẹ ṣé Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. wọ́n ní káyìn náà dìde. sallallahu alaihi wasallam. àwọn nù lọ. ẹgbẹ́ lọ́n tóbi fún wa. àwọn àlùfáà wa gbà bàbá wa Yusuf Bangboyi àwọn ni wọ́n wọlé hùn Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. mo ti kí àfáà wa gbà mo kí wọn lórí ìjókòó àmọ́ kí n tún kí wọn lórí microphone bàbá wa Sultanul Wa'izin bàbá wa Imam al-Jami Ládéwọlé ẹ̀ṣẹ́ Ọlọ́run bá wà pẹ̀lú yín Ọlọ́run bá yín máyè náà lọ́wọ́ bákan náà yóò sì fi rí jẹ àwọn àgbàlagbà à ń lọ síbi ká gbọ́ Al-Qur'an tá a fi ṣí ìjókòó yìí. Ọlọ́run já farabalẹ̀ dáadáa. a ti fi balẹ̀ àfáà wa Abdulaziz Sauti afa Abdulaziz òsìn alibarika rẹ ọ̀pọ̀ àmín yóò ká Al-Qur'an fún wa ní fara balẹ̀ bàbá wa àgbà ló mọ́tà mo kí yín kó àlejò bàbá national mission náà ń bẹ̀ Ọlọ́run bá dúpẹ́ fún yín anakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم
صدق الله العظيم. Allahu akbar. Bí yẹn bá ti ń ké bí mùmínì bá ti ń ké alukur'an Afakumullah. níwájú àwọn alálùkur'an ẹ sì máa rí lápá alukur'an ẹ̀rí kálukú ṣe farabalẹ̀ Nyanya. kálẹ́kún ní farabalẹ̀ sí tọ́rọ́ alukur'an nìkan tá a gbọ́. Allahu akbar. àfáàwa Kódà àwọn èèyàn náwó Al-Qur'an náà. Sultan Abdullah Akpọ̀kagi Akpọ̀kagi. wọ́n wá kálukур'an fún wa. Bismillah. Sultan Abdullah Akpọ̀kagi. Allahu akbar. Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀kan náà àtilé nìyẹn àtilé lọ́hùn-ún ọ̀kan náà ni. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون وتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون وإذا نزل بساحتهم فساء صباح المنذرين فتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صدق الله العظيم. Allahu akbar. Ẹ dákun ẹ bá ń sọ Allahu akbar jama. Allahu akbar. Nígbà tá a fà wá bẹ̀rẹ̀ Kùránì rẹ̀ Naam. mo á rò lọ́kàn mi ká n bá sì mọ̀ ní kí n ní tọ́mùtọ́mù kí n fún àfà wa. Kóhùn rẹ̀ lè là. Àṣé kò ní ha. Allahu akbar. Àlùbáríkà ọ̀làjì àgbà àṣé òun náà ní ha ó sì fi ké bẹ́ẹ̀ délẹ̀. Ọjà gèrè ni bí òun bàbá wa àdúrà gbà. Bàbá ní Ọlọ́run ó jẹ́ àlùbáríkà rẹ̀ ọmọ pọ̀ sí i. Àmín. Ẹnìkan ò ní ká Kùránì kọ́ mọ́ lálùbáríkà Bẹ́ẹ̀ni. kọ́ máa pọ̀ sí lóko tá a máa tọrọ. Wọ́n ní kí bàbá Grand Card kí wọ́n máa wọlé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ahlan wa sahlan. Ẹ káàbọ̀ sílé yín. Bàbá wa Grand Card wọ́n ní ẹ máa wọlé. Wọ́n ní ẹ máa wọ́rọ̀ náà. Tọ̀ Alhaji àgbà ni wọ́n déhùn. Bẹ́ẹ̀ni. Alhaji àgbà ni wọ́n déhùn. Grand Card Alhaji àgbà ni wọ́n déhùn. Alhaji àgbà wọ́n déhùn. Afakumullah. 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 Ahlan wa sahlan wa marhaban. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ẹ rí i pé kámákámá náà là ń ṣe é. Bẹ́ẹ̀ni. Àkí bàbá Grand Card kí wọ́n máa wọlé. Ọlọ́run ó ṣe àlékún ọkùn ara àtàláfíà ara fún yín. Àmín. Wọ́n kí ìyá wa lẹ́yìn máa bẹ dáadáa. Àmín. Ní kankan ní sẹ̀mí yín, kankan ní sàláfíà yín o. Àmín. Ọlá Ànábì sallallahu alaihi wasallam. Àmín. Àmín. Ẹ dákun, wọ́n fi tó mi létí pé àwọn kan ní àwọn kọ̀sọ́ìdì. Wọ́n ké. Àmọ́ kọ̀sọ́ìdì náà ẹ dákun gbogbo ẹ̀yin oníkọ̀sọ́ìdì ẹ dákun ẹ bá wa ṣe kéékèèké. Káwọn bá jẹ̀bi jòkó. Ẹ máa rí pé gbogbo tá a bá lọ. Naam. Àbá national mission ni wọ́n máa padà bá wa perfect àsìkò. Àwa fẹ́ kó họ́ tó bẹ́ẹ̀ ní lónìí. Bọ́bá rí bẹ́ẹ̀ àfa wa Ismail Akẹ́yẹdé síbẹ̀ náà ni. Bẹ́ẹ̀ni inshallah. Sheikh Ismail Akẹ́yẹdé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
قصيدة بعنوان قرن مضى ومحاسن تتجدد. قرن مضى ومحاسن تتجدد، ولنا به تاريخ خير يخلد. أكرم بقرن لا تزال عياله أعياننا وعلاهم تتزيد. زرعوا البيان فأنبتت أيديهم نبت الفصاحة والحجى يتورد. مرحى لزمرتنا الفريدة في العلا، في عيدها القرن تعز وتسعد. هي زمرة يزهو الجميع بمجدها، ولعيدها أقلام كل تسجد. هي زمرة يغشي البرية نورها، تبدو بنور ساطع يتوقد. هي كعبة كل الخيار يطوفها، شرقا وغربا في العلاء تفرد. هي كعبة كل الخيار يطوفها، شرقا وغربا في العلاء تفرد. قرن مضى والشكر يعلي صوته، أن الكمال وربنا لمجدد. والسلام عليكم. الله الله أكبر جماعة. الله أكبر كبيرا. Ha àfà tú wa lára ká Yíyan. wẹ̀rù pé ẹ̀yin ìyá wa wá lásán. Àfà jẹ́ ó yé wa wípé 100 ọdún tí kìí sọ 100 ọdún lásán. 100 ọdún tá à ń fi ń celebrate mímọ́. 100 ọdún tá à ń fi ń celebrate Àlájì àgbà àtàwọn sàábé wọn. Àwọn tó ṣe wípé gbogbo ibi tó jókòó nínú ayé Ọlọ́run fi àtàrà wọn sọ di ìmọ́lẹ̀. 100 ọdún tó nítumọ̀. 100 ọdún tá à ń ṣe tá à ń fi rántí Az-Zumratul Adabiyyah Al-Kamaliyah. 100 ọdún tí wọ́n bí Àlájì àgbà kọ́ o. Rárá o. 100 ọdún tí wọ́n bẹ̀rẹ̀ sẹ́lẹ̀yìn àfa àgbà. Inshallah. Rahimahumullahu Rahmatan ta'ala. wasi'a. Afa Suleiman Ọlọ́mọdá ẹ̀dá kan máa bọ̀ níwọ̀n bá sókí àti àfa àwàtò hami apá ọ̀kagi. Ẹ̀rí sókí ní ọ́ náà ni ó jẹ́ ṣeun. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Salam wa rahmatullahi. صرنا للوقت ألغيت المقدمة. قرن مدى بالزمرة الأدبية، تعطي الرجال وتمنح الأطفال. كم زارها في الناس أكثرهم علا، لينال منها في الجمالة حالا. قوم لهم وسم بكثرة علمهم، ويقدرون من الثناء مقالا. قوم تشخص منهم خبر أبوا، كشيخنا ومقدم إجلالا. قد خش من تعليمه وطن الأوى، وأنالهم في العلم ما آمالا. حاكته في ضوء الوجوه ألاهة، بل في الجراءة ضيغم إقبالا. لا يحزنن القلب يفرحه بقاء الشيخ يعلم كونه من ولا. السلام عليكم ورحمة الله وبركاته. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ẹ̀rí bí àfáà yìí tún gbé wa lọ. Òun jẹ́ ó yé wa wípé ilé kéwú Zumra tó produce bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì. Bàbá wa gómìnà Nábì ní gbogbo ilẹ̀ Ọ̀wọ̀. Bàbá wa apá ọ̀kagi mufti ẹlẹ́ẹ̀kejì tí wọ́n produce àwọn professor. Kódà bàbá náà produce grand caddies. Káwa sọ wípé ilé kéwú náà tí ò sírọ́ tí ò síyàn jíjà ń bẹ̀. Bẹ́ẹ̀ni, ilé kéwú náà pé 100 ọdún ń jásí pé 100 ọdún wa kìí sọ 100 ọdún lásán. Ọlọ́run bá san àfáà yìí lẹ́san olówó. Àmín. Àfáà wa tó hàmì yìí apá ọ̀kagi dákun máa bọ̀ wá. Kódà bí ò ní ju méjì náà lọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-qasida. Àmì ọ̀dáhùn sálámà bá. Salam wa rahmatullahi wa barakatuh. وخضر أبونا عارف متفنن
بعلم غزير بل ببحر شريعة وناشر دين الله في الأرض كافة ولاية عنده قد هداها برشدته ومن علمه صار الجهول بعالم ومن بحره يروي الغليل بشربته تضاءل في الكرماء نشر لنرجس بإزرائه في الشكر طيب بنشرة وقضح من الأنوار زندا صفاتهم وتجريد سيف المدح من غمر حبسة فيخفى لدى الأشخاص حسن لأملس لكونهم في الناس مكنون ضرة لقد جعل الرحمن واسما لذاته فذا الوسم في خضر أبينا ببجهة. السلام عليكم ورحمة الله. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Àfáà tún gbé wa lọ bí tí ẹ̀rí kálukú bá yọ kálámù tí ọ̀rọ̀ bàbá wa gbà mufti ẹlẹ́ẹ̀kejì tá a wá bá ń bì á sọ àní sọ tán. ọ̀tọ̀ọ̀tọ̀ ni túmọ̀. èyí tí mo rí lára àwọn bàbá wa Alhaji àgbà tó jẹun tó tóbi jù ní pé bàbá ìparọ́. rárá kò sínú ìròyìn wọn. bàbá ìpurọ́ kò sínú ìròyìn wọn. bàbá ìpurọ́ tí mo bá fi rárá sí pẹ̀lú ẹgbà pé bẹ́ẹ̀ ló ti rí. ó ti rí nù à. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ìtàn nípa àfa àgbà èyí tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu Alhaji àgbà tí ó bá sojú bàbá ní bí wọ́n ti wí fún wa nu. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ wá ní bàbá àlùbáríkà tá a wá sóde wọn yìí yéé wọ́n jogún pé àìní purọ́. mọ́ ti mọ́ mi. kódà àwọn èèyàn kà kún pé bàbá wa pọ̀ kági láyà ni rárá wọ́n fi jù àfa àwọn ni. bàbá ò ní parọ́. mọ̀ ní purọ́. kódà bọ́ jẹ́ ẹ̀yìn ẹlẹ́yìn wọn nígbà mọ́ra. bẹ́ẹ̀ wọ́n jogun kásọ time lọ́dọ̀ àfa wọn púpọ̀ kásọ time ká débi kan lásìkò ẹ̀rí wọ́n bá ń rán wa lọ wá sí wọ́n wàá sọ fún wa pé ó fìjọba yìí wọkọ̀ ó fìjọba yìí sinmi tó bá dọ́wọ́ bọ́ bá ìjọ kẹta wá ṣe wá sí tó bá ìjọ kejì tó bá parí wá sí kọ́ wá sinmi níjọ kẹta kọ́ máa wá bọ̀ wọ́n ti kà á kalẹ̀ fún yẹn. wọ́n ti ya time table rẹ̀ kalẹ̀ nù. nítorí báwọn gangan ṣe ń lo ara wọn nù. wọ́n sì gbádùn ayé. wàláhì bí wọ́n ti lò ó bí wọ́n sì gbádùn ayé nù. wọ́n yáyì tí wọ́n èkú ni. àfáà yìí bàbá àlùbáríkà tí a jókòó níta wọn àfáà wọn ń sọ fún wa nínú àwọn kọ̀sáìdì tó kà wípé bàbá lọ́lọ́run ṣe ní gómìnà ànábì ní ìlú Ọ̀wọ̀ àti gbogbo tí ń jẹ́ Ondo State tí wọ́n sì ń já àfáà gbà. Inshallah. débi pé ìtọ́jẹ́ tuntun nísìnyí báyìí ni pé chief imam ìlú Ọ̀wọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ papòdà bàbá wa Aládéṣàwẹ̀ ọmọ akéwù bàbá pọ̀ kági ni wọn. Allahu akbar kabira. sísàláwà akbar. Allahu akbar kabira. nasa silami ni àdàbíyà ni kí la purọ́ sí. n kò sí rọ̀bì eléyìí. nígbà tá a sọ pé n ti ń jó dodo òun náà la ní lọ́dọ̀. Inshallah. àìpurọ́ náà la bá dé àyín. ó ti rí nu. Ọlọ́run dákun mọ́sàbà kẹ́ bàbá wa. mufti apá òkàgì. àmín. bẹ́ẹ̀ bá gbàgbé bàbá sọ nítàn fún wa pé ní 1952 ọ̀rẹ́ mi ni ayọ̀ mi ni ó wá bá mi kí mo dálé kí ó lè wá ràn mí lọ́wọ́ wọn ni èmi ti wà lọ́wọ́. 1952 èmi ti wà lọ́wọ́ mo ti nílé kéwù tèmi ń bẹ. mo ti nílé kéwù tèmi ń bẹ. ọlọ́mọsà kẹ́ bàbá àgbà pọ̀ kági. àmín. ẹ dákun ẹ jẹ́ á lọ síbi Zumratul Adabiya anthem. Zumratul Adabiya anthem. afa alasalatu. afa abdulhakeem. alasalatu. alasalatu. àwọn náà dà. afa abdulhakeem. wọ́n ti ń bọ̀. máa bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. kẹ́ má máa mí. máa bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. nínú àdìsí ànábì náà ni wọ́n ní a máa sáré wọ ọ̀run. ànábì ní a máa bọ̀ orí ìrun pẹ̀lẹ́pẹ̀lẹ́. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullah. Sauti. Mambauli aniwari zumuratuna zumuratuli alibabi kudiwatuna zumurati anti kamalu lana wa kamalu dini zumuratuna. Mambauli aniwari zumuratuna zumuratuli alibabi kudiwatuna zumurati anti kamalu lana wa kamalu dini zumuratuna. Mambauli aniwari zumuratun zumuratuli alibabi kudiwatuna zumurati anti
كمال لنا وكمال الدين زمرتنا الأدب فوق العلم الأدب فوق العلم الأدب فوق العلم. barakallahu fina jami'an. آمين آمين. Alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. Aki afáwa alásàlátù àti gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ sàpọ́nlé albarka tí ń bẹ lára az-zumratul adabiyya al-kamaliyya Ummul madaris ọlọ́run kó san ní kọ̀kan wa ní ẹ̀san olóore Ànábì sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. Aki dókítà wa Dr. Ridwanullah apá òkagi wípé ẹkú àwọn àlejò al-mudif al-yawm. ọlọ́run ó ṣàlékún àánú ẹ̀ fún yín jù báyìí lọ. Àyè náà ò ní bàjẹ́ o ọlá àjọkùn. À ń lọ sọ́dọ̀ bàbá wa ní wàásì tòní. À ń lọ sọ́dọ̀ bàbá wa ní wàásì tòní. Àfáà wa táwa máa sọ tọ̀ kí a jọ níwà àti ní ìṣesí wọn. Bàbá wa lóhùn yìí tí wọ́n ṣe wàásì fún wa lónìí. Na'am. Nínú àwọn àgbà tí wọ́n lè pìtàn az-zumratul adabiyya ọ̀nà ni wọ́n wà nínú àwọn tó lè pìtàn bọ́fẹ́ bó ṣe pé àwa àdàbíyà a ní nǹkankan ẹ̀rìkì mọ̀ sọ ní ẹ̀dọ̀ bàbá wa olórí gbogbo ọmọ kí wọ́n níjẹ́ òní wípé ládàbàtà kan bàbá dọ́dọ̀ bàbá yẹn lè yóò ní bàbá bẹ́ẹ̀ yìí ń kíra wọn bàbá náà ní gbogbo kálukú. ẹ̀yin náà bàbá wa ní ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ọlọ́run dákun má gbà bẹ́ẹ̀ lọ́wọ́ wa. àmín. ní fo welcome address nítorí pé kì í ṣe tí ó pọ̀ lọ títí ẹni tí ó ṣe welcome address náà fún wa òun náà ni àfáà wa bàbá wa tí wọ́n ń gbà wá ní àlejò lónìí síbẹ̀ náà ni lọ́dọ̀ dókítà náà ni ká máa bọ̀ bàbá wa Dr. Ridwanullah apá òkà gini afakumullah mudiru mahadi Sheikh Khidru apá òkà gini mufti ẹlẹ́ẹ̀kejì bi tahfizul Qur'an والدراسات الإسلامية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد نور الدارين وروح الكونين وورث الثقلين وعلى آله وصحابه قدره ومقداره العظيم آمين. مكيبا لاجاغبا اللهم شاجاري بابا pẹ́ mo fi kí bàbá wa Láǹgó Adéwọlé ṣéhù Allahu ya'asimuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Mo fi bàbá wa ìmáàmù apá ọ̀kági mo fi wọ́n kí gbogbo àwọn àyímọ̀ ládéwọlé pátápátá ọlọ́mọṣàjárí yín pẹ́. Mo fi bàbá grand card kí gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ń jókòó nítorí àsìkò ọlọ́mọṣàjárí yín pẹ́. Bàbá wa tí wọ́n jẹ́ àgbà ọmọ kéwù bàbá wa apá ọ̀kági bàbá grand card Justice Idris Harun ọlọ́mọṣàjárí bàbá pẹ́. A ní kí wọ́n á jókòó yín àyín wọ́n ṣáà ní ilé kéwù làwọn wá náà ni ọlọ́run ó san yín lẹ́san rẹ̀. A fi ìyá wa àgbà tí ó jẹ́ pé látọjú bàbá wa alápọ̀nlé ní ìyá wa Màálímátù. A fi yín kí gbogbo àwọn ìyá olóríire tí wọ́n wà ń jókòó ọlọ́run má ṣàjárí yín pẹ́. Èyí tí mo fẹ́ sọ yìí mo ń rẹpírẹsẹ̀ntì àlífà ni pẹ̀lú àtìlẹ́yìn mágájì àwa tí wọ́n wà ń jókòó àtàwọn màmá mi yòókù náà. A kí yín káàbọ̀ sílé apá ọ̀kági, ilé tí ó jẹ́ pé ó wà nínú àwọn ilé alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ rí mọ́lẹ̀ tí ó sì fọwọ́ bò. Bàbá mufti ẹlẹ́ẹ̀kejì kọ́lá àkọ́kọ́ ọmọ kéwù bàbá Aláàjì àgbà. Bàbá tó bí wọn ni wọ́n kọ́kọ́ rí mọ́lẹ̀ lára bàbá Aláàjì àgbà.
ẹ gbọ́lọ̀ tóbi ni tá bá fẹ́ ní ẹ káàbọ̀ sí àyín ló kọ bàbá Salahuddin láàkọ́ fi kíyín torí pé lẹ́yìn bàbá Salahuddin tí wọ́n rí mọ́lẹ̀ alájì àgbà táwọn àfáà yòókù kọ́ náà wá ní wá tún lọ ṣe ríire tí ó bá jẹ́ pé ń jọ náà wọ́n rí mọ́lẹ̀ náà wọ́n kọ́ ó ṣe é ṣe kí lè yóò má jẹ́ ntọ́jẹ́ yìí akí bàbá wa náà Sheikh Salahuddin rahimahumullahu ta'ala tí wọ́n ṣoríire lọ́dọ̀ bàbá alájì àgbà rahimahumullahu ta'ala àwa akí bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì tí ó kọ̀rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu rahimahumullahu ta'ala tó wá ṣe ríire méjì papọ̀ rahimahumullahu ó ṣe ríire mo gbọ́rọ̀ sí bàbá mi lẹ́nu ó tún wá ṣe ríire àáfàá tó lọ kí ó lọ́dọ̀ rẹ̀ rahimahumullahu ta'ala bó nínú bàbá mi ò bá ṣe dùn tó lónìí kí wọ́n wà láyé lónìí ká máa wá ṣayẹyẹ pé azumratul adabiyatul kamaliya tí bàbá mi àti bàbá bàbá mi tí wọ́n ti ṣoríire ń pé 100 ọdún ó sì ń tà lè fi pàdé yín tó pàdé yín torí pé a ṣoríire látara yín àwọn ọmọ wa ṣoríire látara yín abẹ Ọlọ́run àrọ́mọdọ́mọ wa náà wọ́n tún máa ṣoríire látara yín. àmín. a máa sìn yín ni o. àmín yẹn lẹ àmín yẹn lẹ àmín yẹn lẹ. a máa sìn yín ni ilal abadi. insha Allah. a máa sinlé náà ni ilal abadi. insha Allah. gbogbo ẹni tó bá ti lóhùn ò ní sinlé àfa àwọn ilal abadi oríire náà ò ní di abadi. Kéwú yàtọ̀ sí ìwé o. Allah. Ó yàtọ̀ ìmọ́lẹ̀ Ọlọ́run ní kéwú bí tó bá sì ti tàn sí tó bá ti lọ mú mọ́lẹ̀ ń bẹ́ bó bá ti gbàgbé rẹ̀ màmá mi máa kọrin kan ó ní odò tó gbàgbé orísun ẹ̀ láyé o dandan ni yóò gbẹ à ní gbàgbé yín o. Allah. Bàbá Mágàjí ni a dúpẹ́ lọ́wọ́ yín. Allah. ẹ̀sọ́ lé wa dílé mọ́lẹ̀ Ọlọ́run ò ní jẹ́ lẹ́yìn ó dílé òkùnkùn. àmín. A kí gbogbo ẹ̀yin tí a bá a dúpẹ́ oríire ò ní tán lẹ́yìn o. àmín. lókọ̀ bàbá àlífà akọ́ kagi akíyín wasalaamu alaikum wa rahmatulahi wa barakatuh. wa alaikumus salam wa rahmatulahi wa barakatuh. ẹ dákun jàmáà omi fẹ́ jábọ́ ní ojú àwọn ń tra ẹ̀ kó máa jábọ́ sínú ọkàn. ọ̀rọ̀ náà panilẹ́kùn. nítorí pé mẹ́sẹ̀jì bàbá wa khalifa bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì ni wọ́n dìlífà yìí. risalatan muhathira. wọ́n wá ń sọ nínú mẹ́sẹ̀jì náà wípé bí bàbá máa bóun ni ọba dùn tó kó sí pé bàbá fúnra wọn ni wọ́n gbà wá lálejò lónìí. ẹ wá já sí bísímìláì mẹ́ta kúlú Allahu mẹ́ta. fáwọn àgbàlagbà tí bàbá mufti tara wọn jáde ní ìyá ní bàbá àtàwọn gan fúnra wọn àti gbogbo àwọn tó gbà mọ́lẹ̀ ń lára àwọn náà nílé àti nídàálẹ̀ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn bá bukúrẹ́ àlìkìyàmà wọn. àmín. ó fi dórí àwọn ẹlẹ́yà wọn tí wọ́n ti lọ dákun bá bukúrẹ́ àlìkìyàmà gbogbo wọn. àmín. ìyá wa tí wọ́n ṣẹ́kù nínú ilé má fi ìyá náà ráre Ọlọ́run. àmín. ìyá wa tí wọ́n ṣẹ́kù nínú ilé àrító obú má jẹ́ wọlé tọ̀ wọ́n. má jẹ́ wọn rùkú ọmọ wa bá wọn nínú ilé. alibarika nabi sallallahu alayhi wa sallam. bisimilahi mẹ́ta kul huwallahu mẹ́ta. bisimilahi rahman rahim kul huwallahu ahad allahu samad. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. mo fi àdúrà yòókù tì sí ọ̀dọ̀ àwọn bàbá oníwàásí àti bàbá national mission nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ nítorí pé bá ti ṣàdúrà fáwọn àná ẹ̀yin òní náà tọ́ sí àdúrà tó pọ̀ àmọ́ ajánásí ọmọ bọ̀ tó rà ń lọ́dọ̀ bàbá wa àgbà olóhùn yìí báyìí à ń lọ sọ́dọ̀ bàbá wa àgbà àfáà wa tí wọ́n kọ́ wa àfáà wa tí wọ́n ọjà àfáà wa kì í ṣe pà ń fi ń ṣe mùjámálà wọ́n kọ́ wa ọlọ́mọsàjẹ́kẹ́mi ọlọ́mọsàjẹ́mi ogun sódò sì pọ̀ fún bàbá sódò pọ̀ wàláhì sódò pọ̀ lára wọn
bàbá olóhùn yín bá ń sọ̀rọ̀ ẹ̀rù ó sì máa bà yín kódà bí yẹn bá lẹ́mìí wọn ó kùn dì sí yín yóò pè rọ́tò wọ́n máa sọ̀rọ̀ bí ẹni tí ó kú lọ́la ni. wàláhì tí ẹ sáwádà nígbà tí wọ́n ṣe prógráàmù lórí rédíò ńjọ́ kan tí wọ́n wá ń sọ pé nígbà tí èdìgbà báyìí bàbá olóhùn yín ni àwọn ò ní sí mọ́ àwa ti lè má sí mọ́ àwọn tí ẹ̀ àrùpá wà lè wà ń gbà náà ẹ̀rí ọlọ́run wá pa wọ́n láti gbà náà dòní bàbá ọlọ́run ní pa yín nísìn. Àmín. ajá náà sì bismillah afakumullah. tajulu biladallahi sharqan wa maghriban yaminan shimalan ismuhu ghayra munkiran. فمن ذا الذي ترجى شجاياه كلها أجبنا كما الدين وهوى كما سمي وهذا كمال الدين أبيض ناسخ نكي ولم يقطر على ثوبه الوسخ تكي وكور عالم متعبد كريم عزيز مؤمن وهو صابر كريم عزيز مؤمن وهو صابر. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. أواني àwọn ọlọ́pàá ìjọba làwọn yẹn máa dúró lẹ́yìn bí ọlọ́pàá. Ayyakumullah. nígbà táwọn alájà àgbà ń bẹ láyé ta ló dúró tì wọ́n lẹ́yìn. wa hadha kamaluddin abyadu nasikhun nakiyyun wa lam yaqtur ala sawbihi alwasakh. àwọn àṣà tí ò bá sí láyé àwọn alájà àgbà ẹlẹ́kùn ẹ má dà lẹ̀ káwọn ọmọ kí ó máa ṣe wáàsí kẹ wá fẹ́ sọ wá di nǹkan kan àfáà tó kọ́ wa ò sọ wọn ò pera wa ní nǹkan kan ọmọ tó bá sì pera ẹ̀ ní nǹkan kan torí ìmọ̀ tó jọmọ kí wà lájẹ́ àgbà ọmọ àlè ni wọn á dún níwájú wa pé kò mú ẹlẹ́kùn ẹ gbàgbé àìdíà yẹn kẹwàá máa yànyàn tí ẹni tí ó ṣe wá sí pé ó bá lọ́wọ́ àfa rẹ̀ bẹ́ẹ̀ níta bá lọ́wọ́ àfa wa ẹ má sí. ẹ dákun ẹ mójútó. akramakumullah takiyyun wa qurun. takiyyun wa qurun alimun muta'abbidun azizun karimun mu'minun wa huwa sabirun karimun azizun mu'minun wa huwa sabirun. ẹsẹ̀ wọn ní ìka yìí tó jẹ́ tàwọn alájà gbà nínú bíi mélòó ó lọ ti wí. nínú 13 sà. tajulu biladallahi. ó ti o. وهذا كمال الدين تقي وكور. ṣe sùúrù bá takiyun olùpáyọ̀ ọlọ́run làwọn alájà àgbà. takiyun ó tó kí wọ́n fi ròyìn yàn. wàkúrú tẹ̀ ní rámi mo jẹ́ báyìí ní sọ̀rọ̀ àti nírìn. àti ní wọ ẹ̀wù òsínú ẹ̀wù gàrú pé àfáà yìí máa ń ṣe gàrú lónìí a kò sí mẹ́. Allahu akbar. wàkúrò
عالم متعبد. Ìtí yẹn fi ṣe wá tí a fi ṣe fáàrí. Bẹ́ẹ̀ni kan bá ní láyé lónìí ní ọmọ kéwú, yóò mọ̀ sí gírímọ́ntà ìyá yìí. La ilaha illallah. Ọlọ́run ó sì là á mọ́lẹ̀. Ní ìtọ́lọ́run fáwọn alájẹ́ àgbà tí wọ́n sì kàṣà. Wàkúrún. Wàkúrún alimun muta'abbidun. Ẹni tá rẹ̀ balẹ̀ ní tẹ́lẹ̀ rí hànàhànà lára rẹ̀ ní sọ̀rọ̀ ní hùwà. Iyyakumullah. Alimun muta'abbidun. Ẹni tó nímọ̀ ni tí ó sì fi hàn pò nímọ̀. Kọ́dà muta'abbidun. Ábìdí ni tí ò fi hàn pé àwa tá à ń rí sánmà. Wọ́n gbá àwọn rí sánmà rí. Wọ́n ò sì sọ pé èmi màláìkì Jìbìrìlù làjọ ń sọ̀rọ̀. La ilaha illallah. Wọ́n ò sì máa rìn lọ́wọ́ máa rìn hànàhànà. Allahu akbar. Wọ́n ò sì máa wò kí wọ́n máa wò pé àwa pẹ̀lú sáàtì là ń sọ̀rọ̀ lọ́wọ́. Ojújojú lọ. Ojújọ ẹnu sì jẹni lọ. Ẹni wá rí àmì àhàlákà rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò parẹ́ ni. Kò sí gbogbo ayé Ọlọ́run fi sáwọn alájì. Alimun muta'abbidun. Karimun azizun mu'minun wa huwa sabirun. Karimun afáwa àgbà tí ò nírú tí ó sì lẹ́gbẹ́. La ilaha illallah. Kò nírú kò sì lẹ́gbẹ́ ní gbogbo nǹkan. Alimun muta'abbidun. Alimun muta'abbidun. Alimun olóye ni. Àìpó ní mímọ̀ ni onímọ̀ bò. Allah. Olóye ni òye pọ̀. La ilaha illallah. Muta'abbidun olùjẹ́sìn ni. Allah. Ńláfà wa gbogbo àwọn ọmọ kéwù wa bẹ́ẹ̀ ni wọ́n sì wà ní wọ́n jogún. Allahu akbar. Àfáà tá a jòkó níta wọn lónìí. Èmi pẹ̀lú aláàjì wa ọlọ́lá wa Haru. Adama Allahu hayatahu. Tá a bá mímí bá gbọ́lúdé ní Ìkàrẹ́. Ọwọ́ sí ní Mailọ́dúwà. Àwa máa kéwú lọ́dọ̀ àfáà wa. Ní ọdún náà wàá máa wá kéwú ni lọ́dọ̀ wọn. Báyìí ti há fún wọn tó báyìí há fún àfáà wa kó gagi tó wọ́n sì appreciate pé ẹ̀yin ò tún kéwú sí wọ́n sì gbà wá láyè wọ́n kọ́ wa ń kéwú olùsẹ̀ ọmọ kéwú kèé mọ nǹkan kan kò lè déwájú àfáà rẹ̀ gba nǹkan kéwú mọ́ kó bá déwájú wá déta yóò sọ àfẹ́ ẹ̀lẹ́gbẹ́ rẹ̀ àṣírí hánahánà. Alimun muta'abbidun. Karimun azizun mu'minun wa huwa sabirun. Gbogbo mayọ̀wù tó ọmọ àwọn tí a kọ́ ní dàdí àti fáànà wí jẹ́ bá ń bẹ láyé àwọn làáfà rẹ̀ bọ́ọ̀ bá sì respect wọ̀ ní lálùbáríkà. Allahu akbar. Gbogbo phd yòówù tó bá gbà àfáà rẹ̀ bí yòówù tó bá wà ó gba sàtí kò gba sàtí sọ sáfẹnubalẹ̀ wájú ẹ̀ rí tọ́ọ̀bá lọ pọ́n wálé ń panlé tọ́wá ordinary certificate phd àbí whatever àtẹ́mù àbí whatever ń tọ́ ṣe tọ́ọ̀ fún ní ọwọ́ rẹ̀ ọ̀ní lálùbáríkà. La ilaha illallah. ìsọpọlọ́hún ò ní jí ó lálùbáríkà. Kò tí ì dé pé kò tí ì dé pé. Alimun muta'abbidun. Karimun azizun mu'minun wa huwa sabirun. Karimun azizun mu'minun wa huwa sabirun. Gbogbo ẹni yẹ́wù tó bá kéwú tó ṣe pé kéwú ló ké tí fi ń jẹun tó gba sàtífíkẹ́ẹ̀tì iye sàtífíkẹ́ẹ̀tì yẹ́wù tó bá gbà ilé ìtọ́ bá kọjá ń bẹ̀ ọ̀rọ̀ ń ò kéwú ní àyín ò sí ń bẹ̀ ni wọ́n sọ kéwú di gàrú. La ilaha illallah. Àwọn tí wọ́n sọ kéwú di gàrú. Zarata nabata qurba saddi banaitahu
مليح بماء الحي يروي الحدائق àfáà àgbà ló ní. زرعت نباتا tí ò sírú ẹ̀ àìrírú ẹ̀ láyé lónìí ẹni wá sì ní ẹ má dáhùn irú ìrìn bẹ ọ ní ríbi rẹ̀ láyé. زرعت kí ẹ ṣe pépè òun ẹlòmíì ló pépè nìyẹn reporting nínú ẹ̀. زرعت نباتا قرب صد مديته مليح بماء الحي يروي الحدائق. àwọn dáàmù tálájà gbàgbé sẹ́gbẹ̀ẹ́ ilé wọn àwọn aládùúgbò òkè lónìí àwọn náà ti wá ní dáàmù oríṣiríṣi tí àwọn náà tí wọ́n ti gbẹ́. بماء الحي tó pé omi tí ń bẹ ń bẹ omi ìyè ni. يروي الحدائق مليء بماء الحي يروي الحدائق. àfáà wa nígbà tí wọ́n ń bẹ láyé ẹni bá dé ọ̀wọ̀ yóò wà pé mòjísọ Ọlọ́run ni tí a bá wà lọ́wọ́ yóò mọ̀ pé mòjísọ Ọlọ́run ni. أتى وبقى الأرض شرقا ومغربا مصاب بداء الجال لولاه ما شفي. àwọn onífàárí kan tá a ṣe lónìí wọ́n ti julẹ̀ fún wa wọ́n ti rolẹ̀ fún wa wọ́n sì ti gbá ó ti mọ́ àfáà wa ti gbá ó ti mọ́ gbogbo ẹni máa ń ṣe léjeléjó ni pé mo ní BA mo ní MA mo ní PhD mo ní professor lẹ́wọ̀n a máa ṣe fáàrí ọmọ àwọn yìí ọ̀ ní fún wọn pé àwọn tí a jẹ́ àdáńtà dání ọ̀ ní fún wọn ní ọwọ́ òní ìmọ̀ òní lálùbáríkà ìpọ́lọ̀ òní jí ó lálùbáríkà o. فقدنا كجسما في الحياة حقيقة وفقدك خسر ظاهرا في الخلائق وفقدك خسر ظاهرا في الخلائق. èèyàn gbọ́dọ̀ fojú rẹ̀ na àfáà wa ní àyín gómìnà nábì nígbà tí western region ń bẹ lódìdí wọ́n màláka gbogbo ohun tí jẹ́ western region wọ́n màlákẹ̀ tó lè pé kò sílé kéwù kan àfihàn tiwọn. لقد فاز عبد لقد فاز عبد. tí wíyé sì ṣèjà o àfáà tiẹ̀ náà ròyìn ẹ̀ bẹ́ẹ̀ má bù mí o. مات في طلب العلا حبيب الإله ذو الهجاء والفطانة حبيب الإله ذو الهجاء والفطانة. ilé ìyá ọlọ́run nífà lọlẹ̀ láíláí. àmín. àwọn ni wọ́n fi hàn ayé yìí pé ilé yìí ni wọ́n fi hàn ayé pé tí wọn ò lẹ́nì kejì ń bá wí mo máa ti ń wí kéèyàn ó kéwú kó tún fìwé kún láyé tí wọn ò lẹ́nì kejì ẹni wá sí lẹ́nì kejì wa nínú kó gbé wá sí ìta kó wá kọ lẹ́tà tó wá pé a fẹ́ ṣe wá sí ìyanu kan o ká wá gbọ́ kó fẹ́ fi lu eléyìí ní pọ́npọ́ pé irọ́ ló pa kó fẹ́ fi wí bẹ́ẹ̀ kó bá dáa púpọ̀. àwọn yìí gbogbo akéwú lónìí tó wá wu everybody nílẹ̀ káàárọ̀ òjíire àwọn àwa ìlú tí wọ́n ti kéwú di gàrú ni. فوالله لا أنسى أقوكك خدرنا. kò sọ́mọ àdàbíyà tó gbọ́dọ̀ gbàgbé alájà kó kàgbé. فوالله لا أنسى. àwọn ni wọ́n jáde tí wọ́n wá fi iyì àtògo àti góòdì àti fàdákà àti gbogbo ohun tí bá jẹ́ ní tó jólówó bíye láyé tí wọ́n fi hàn ayé pé ń bẹ lára alájà gbà. فوالله لا أنسى أقوكك خدرنا
كثير الفنون نجل الصلاح المكامل كثير الفنون نجل الصلاح المكامل. ìdàgbà tí aláàjì wa apá òkági èmi ò ní lágbára kí n pè wọ́n ní ó kọ wọn ní fẹ́rẹ́ bá wọn àmọ́ aláàjì wa apá òkági ìdàgbàsókè tí wọ́n mú bá Arabic àti Islamic study àwọn làkọ́kọ́ ẹni tó mú ọ̀làjú bá ẹ̀kọ́ méjèèjì yìí ní Western region gbà náà. A máa fún olùkọ́ ní owó oṣù tí ń kọ́ Arabic àti Islamic study ìyẹnjú apá òkági ní àtọ̀lájú rẹ̀ ni. من قال لا لا فهو حمار. فوالله لا أنسى قد خدرنا كثير الفنون نجل الصلاح المكامل. ọ̀tọ̀ ni kákẹ́ ọ̀rọ̀ pé Alhaji wa Khidir Salahuddin àwọn kéwú ìmọ̀ ni wọ́n kò sí irú wọn ẹnìkan ò sọ yìí ní àhín ẹnìkan ò sọ bí ní àhín ọba lẹ́nìkan kéwú jáde ajáwó kagi bọ̀ tí wí náà ni ẹnìkan báyà jí ẹnìkan jíyàn eléyìí ni pé òpùrọ́ ni ọ́ bẹ́ẹ̀ náà ló wù àmọ́ tó bá di pé ta ló kọ́làjú bá Arabic and Islamic study ní gbogbo West nígbà náà tí è ṣe Northern region tó bẹ̀rẹ̀ láti Ìlọrin lọ ẹni ó lọ kọ́làjú bá kéwú kẹ́ tó ti Alhaji apá òkági sí ẹ̀yìn tẹ́ ẹ̀ bá tì wọ́n síwájú kò sẹ́ni náà kò sẹ́ni náà. والله لا أنسى قد خدرنا. ẹlòmíì yóò sọ̀rọ̀ gbọ́ báwọn yóò sọ̀rọ̀ gbọ́ yóò sọ pé Alhaji Olóhùn ní kò sẹ́ni onímọ̀ Alhaji apá òkági ọ̀rọ̀ mọ̀láwí ni àní ká fi ṣe dáadáa ká sọ̀ mọ́ Lárúbáwá àti èdè ẹ̀sìn Ìsìlámù ká sọ ọ́ dàlàjú ká sọ ọ́ di kókó kan gbòógì Nàìjíríà tó ti pẹ́ ni tó bá kọ́ yálà Islamic study lọ́kọ́ lọ gboyè lórí ẹ̀ yálà Arabic ni ẹni ó ká pé ẹ̀ máa wò ń wò ọlọ́run bọ́lá kọ́ ló ń ṣe ọlọ́run ẹni wọ́n kalẹ̀ kọ́dà ẹni ó bá ṣe Arabic lónìí àbí Islamic ló ṣe tí ń ṣe ráǹfà níbẹ̀ tó bá sọ̀rọ̀ àwọn eléyìí ládàá ọlọ́run bínú sí sọ pé ọlọ́run bá a bínú sí. ó dàdúrà nìyẹn mọ́bíṣẹ́ ọ́. èyí tí ń wí nísìn rìpọ́tìn ni. فوالله لا أنسى apá òkági خدرنا كثير الفنون نجل الصلاح المكامل. Alhaji apá òkági bó ni bá máa wí yóò mi ò máa okò máa lé kókó ńgbà tí ń pè yàn bá. كثير الفنون نجل الصلاح المكامل. كثير الفنون نجل الصلاح المكامل. ẹni ó sọ ẹ̀sìn Islamic study àti lugha Arabiya tó sọ di gàrú ní Western region apá òkági ni. tí wọ́n á fíksì sálárì tí wọ́n máa fún àwọn olùkọ́ Arabic àti Islamic study àwọn apá òkági ni. àní wọ́n jí ó di góòlù fàdákà iyùn níbi tá à ń pè ní Western region. eléyìí lìkóòlì yìí tààlà àwọn ọmọ ìpọ́rọ̀ bá dáyàn lójú wa ní lìkóòlì yìí tààlà ẹni tí ó sọ pé tí ń wí irọ́ ni yóò ṣàlàyé tẹnu ẹ̀ bó ni ìyàwó ló tọ́ sí ẹ̀kọ́ ta ló sì kọ́. bó bá wá rí bẹ́ẹ̀ kò sẹ́ni ó lè ròyìn àáfàá wa bí ìbá ṣàwọn ọmọ kéwù rẹ̀.
ولكن بكت قبلي فهيج للبكاء بكاء فقلت الفضل للمتقدمين. Mọ oyè tí wọ́n fún wa ní Ọ̀wọ̀ ni oyè ń ga jù gómìnà nábì. La ilaha illallah. Gómìnà nábì. Bóyá wọ́n rò pé kí ni a wá fún yàn lóyè tí ó tó ẹ̀yìn tí wọ́n ṣe fún Islam àti kéwú. Wọ́n wá ti ń tọ́pọ̀lọ́ pàdé pẹ̀lú ẹ̀ ní gómìnà nábì. La ilaha illallah. Gómìnà nábì náà sì ni grand card yìí ọmọ kéwú wọn ń tòtò ní kì í ṣe pé mo kà kọjá ní ó ti o. La ilaha illallah. ọmọ kéwú kùrú ni. La ilaha illallah. ẹ tún fi kùrú sí. ولكن بكت قبلي فهيج للبكاء بكاء فقلت الفضل للمتقدمين. ìtì wá ń wí yìí o likoli ta'ala ni kì í ṣe wá rúwíyà gbogbo tí ń sọ ń pa wọn yìí likoli ta'ala ni nípa wọn kì í ṣe wá rúwíyà lè dín ó sì lè lé àmọ́ likoli ta'ala kò sẹ́dín àti èlé ń bẹ̀. Allah. ìtì ń sọ fún àǹpa alájà buwagi ẹni tí ó fọ́ọ̀tì mi pé ọmọ tó ń sọ yóò là mí lójú ọpọlọ rẹ̀ ó sì tiẹ̀ dàrú. kì í ṣe pé Ọlọ́run ó de ọpọlọ rẹ̀ rú o. torí bí àfáà wa ni wọ́n tí wọ́n gbà mí sílé kéwú ní Ìkàrẹ́ Àkókó àfáà tó létò ni wọ́n fi ń jẹ́ àfáǹdì àpòkàgì àfáǹdì ètò pọ̀ nígbà táwọn fi ń ṣiṣẹ́ lábẹ́ wọn tí mo wà ń Kàrẹ́ sálárì tá Ọlọ́run ní dalẹ̀ irú àwa tá à ń ṣiṣẹ́ ní abẹ́ wọn jàmúyàlá ni wọ́n gbà wá sọ́dọ̀ wọn wọ́n ti wá ṣètò lọ́dọọdún kó ṣe pé tí wọ́n bá pa owó kan táwọn tí wọ́n bá pa owó jàmá yọ tí wọ́n bá pa wọ́n ti wá sírò èèlò ló afọ́dún kan wọ́n wà afọ́kájú wọ́n wà gbà ọ̀dọ̀ wọn láti wá máa lọ gba owó oṣù tí òfin ní jẹ́ pé ààrẹ owó oṣù gbà. ètò pọ̀ ọ̀jọ̀gbọ́n pọ̀ erí pípé pọ̀ ọmọ àwọn kan ò lè gọ̀ láyé torí wọn ò bí kò sọ́dẹ̀ nínú làákàyè wọn kò sọ́dẹ̀ jíjìn náà ń bu àyà bó bá wá rí bẹ́ẹ̀ ọjọ́ olùtìlẹ̀ òtílẹ̀ ń sú yìí national mission ní tí yẹn sì fẹ́ wí ó pọ̀ torí tí n bá ní máa sọ̀rọ̀ lọ a ní wọ́n ṣe tí mo fi lọ Cairo níbi sọ́ǹgbọ́ àwọn ni ní tí mo fi láwọn ni abẹ́ wọn là ń ti ń ṣiṣẹ́ wọ́n wá wà nù àwọn pánẹ́ẹ̀lì tí ó select àwọn tí ó mú èèyàn. Allahu Akbar. wọ́n wá fi ẹni tó wà lábẹ́ wọn lẹ̀ kí wọ́n lọ mú ẹlòmíì. mo kájú ẹ̀ ni. Ya Rabbi farham khaydirana wa kamalana wa adkhilhuma firdaus daru sa'adati. ilé akó kájú ò ní wálẹ̀ láéláé. Ya Rabbi farham. ẹ̀yà bá bínú ilé akó kági tó ń ti bẹ́ẹ̀ náà ṣàdúrà fún wọn ni má ṣe pélé wọn o má ṣe pélé wọn o bọ́ bá ṣe pélé wọn àwọn kan bẹ tá a máa fara gbẹ ìpè sọnù. tó bá padà sórí ẹ. tí wọ́n ti kọ́ńkéwú tá a ti dodi
késo díẹ̀ tiẹ̀ sádi tífa. táwọn gbọ́n tó ń sọ. ẹ tá a ti mo di yín wọn ká. Grand Cadi ní àjọgbọ́wọ̀ ni táǹjọ́ ṣe mọ̀álìmù ń bẹ̀ ń gbà náà. La ilaha illallah bí ìgbà kí wọ́n tún máa bẹ láyé dì sí náà ni. kúrò aláwọ̀ mẹ́ta fún wọn. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ẹni ọba kéwú tí ò bá létò bàbá rẹ̀ ló bí máa ètò tó kèé sí kéwú ó kéwú kò wá létò àbí máa lé wọn ni. tí a bá kéwú àkéwú fọ́mà yóò fọ́ yóò sọ déyàn ẹni bá kéwú tàbí tí ń ṣe hànàhànà ẹ̀jẹ̀ bàbá rẹ̀ ni. ẹni bá tó kéwú tí ò lójú tì ẹ̀jẹ̀ bàbá rẹ̀ ni. gbogbo ń tẹ́ ẹ bá rí lára ẹni tí ò kéwú tí ò bá mọ̀ mu kìí ṣe mọ̀ bàbá rẹ̀ ni àti ìyá rẹ̀. ولما فرع طاب إلا بأصله ولما أرى فرع العلم إلا تأدبا. afáwọn apò kági wọn lè bímọ ọdẹ láíláí torí Ọlọ́run èyí ṣe kìí ṣàdánwò fún yẹn èèyàn ni ó fọwọ́ fa àdánwò kọ́lọ̀ wọn tó agbẹ́ngbọ̀n fọwọ́ fa àwọn ọmọ fún ọ. wọ́n fi ìyàwó ṣe sàárà fún ọ mọ̀ wá ara yín ọ sì gbà á ń gbọ́ wá yẹ wá bímọ ọdẹ ọmọ òṣàjọ kan nù yín. ولما رأى فرع العلم إلا تأدبا ولما أرى فرع العلم إلا تأدبا. nítorí náà èyí tẹ̀ ń bẹ láyé lónìí tí wọ́n náà sí mi ni. bọ́ ọ bá fẹ́ fẹ́yàwó ìwọ ni ọwọ́ ìyàwó rẹ tó fẹ́ o má gbà sàárà o. sọ̀ǹgbọ́ ọba yẹn o lè yíwọ́. ó bá ṣe pé dídìrín ni wọ́n fi ṣe sàárà fún ọ bí dídìrín. èyí kò ládùúgbò àpọ̀lọ́ ṣàánú mi ń bẹ̀ tí wọ́n ti fi dídìrín fún ọ náà ọ bí dídìrín. bọ́ọ̀ bí ọmọ rẹ ó bí bọ́ọ̀ bá bí ọmọ rẹ ó bí. dídìrín ń dìran bọ̀nù. ولما رأى فرع العلم إلا تأدبا ولما رأى فرع العلم إلا تأدبا. ẹ lè rí dídìrín ọmọ ilé apò kági ní ẹ. ẹ lè rí ẹ sì ní rí. ẹ lè rí ẹ sì ní rí. ntí ò ní jẹ́ kẹ́ ẹ rí wọ́n ti mọ bó ni bàbá wọn ṣe ṣẹ̀ṣà ìyàwó tí wọ́n fẹ́ ọmọ sì tẹ̀lé ṣe sí bàbá rẹ̀. bẹ́ẹ̀ ni. bọ́mọ bá ti tẹ̀lé ṣe sí bàbá rẹ̀ ọmọ òní sínà láíláí subahana rabbika rabbil izzati. la ilaha illa. Allahu akbar. ẹ dákun gbogbo àwọn ọmọ kéwú pẹ̀lú ẹ̀dá gbogbo ibi tó bá wà bá ń sọ pé afakumullah. 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 adúpẹ́ agbádùn bàbá wa àgbà bàbá wa Dr. Abdulhamid Olóhùn Oyin adamallahu hayata. ohun tó jẹ́ kí ìjókòó yìí onítùmọ̀ sí gbogbo àwa ọmọ Zumra àti gbogbo àdàbí àpáta lápapọ̀ ó ní wípé wíwá tá a wá yìí àwa kan ń bẹ tó ṣe pé ó níwọ̀n bá a ti mọ àwọn bàbá wọ̀nyí mọ tẹ́lẹ̀ àwa ní bùkátà sẹ́yìn tọ́lọ́run lè ṣẹ́kù fún wa láti tún máa fa àwọn bàbá wọ̀nyí yé wa. ju bó ti wà tẹ́lẹ̀ lọ. nítorí pọ́lọ́run ṣoore fún àwọn alájí àgbà débi pé ẹ̀mí wọn gùn ẹ̀mí àwọn ọmọ bíbí wọn gùn ẹ̀yìn ọmọ kéwú gùn. bẹ́ẹ̀ ni. àwọn ará àwọn tí wọ́n ti lọ àwọn tí wọ́n rẹ̀yìn tẹ́ sẹ́kù tẹ́ máa sọ fún wa nípa àwọn tó ti lọ. insha Allah. bàbá wa Olóhùn Oyin. adamallahu hayata. ẹ̀yin tẹ́ bá a sọ lónìí a fi yín lé Ọlọ́run lọ́wọ́
àlékún okun àlékún àlàáfíà ló musa bá jogún ẹ̀ fún àmín. Ọlọ́run dákun gbogbo ntẹ rí lálùbáríkà lára bàbá ó tàn lára yín ó tún dára ntẹ̀yìn náà bí yóò máa lọ bẹ́ẹ̀ lára tiyín náà ni àmín. kò ní parẹ́ láéláéláé àmín. alùbáríkà Nabi Muhammad sallallahu alayhi wa sallam ní iye wa lè ilà fi fún bàbá wa gbọ́ olóhùn yìí. bismillahir rahmanir rahim li ilafi quraishin ilafihim rihlata shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. àmín. gẹ́gẹ́ bí chairman Central Working Committee bàbá wa àgbà Professor Mashood Mahmood Jimba wọ́n ti ní àsọọ́lẹ̀ pẹ̀lú president Ittihad wípé ẹ ṣètò kí gbogbo ń tà ń bá ń gbọ́ láwọn àyè kọ̀ọ̀kan kọ́ máa lákọọ́lẹ̀ ẹ̀mí mi sì balẹ̀ pé èyí tá a tún gbọ́ ní ìlónìí náà ó tún ní àkọọ́lẹ̀ ní ìdarísọ́dọ̀ ẹ jẹ́ kí bàbá wa àgbà former Grand Cadi àwọn àfáà wa àgbà tó sì pé níjọ́ òní tá a ṣe flag off níwájú Alhaji àgbà àwọn ni wọ́n kọ́kọ́ ṣẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú 1 million naira ẹ sọ Allahu akbar. Allahu akbar. wọ́n èso lówó fa àwọn tí wọ́n ń sọ ọjọ́ náà pé tọ́ rìtáyárì ni àwọn làwọn o ẹ dàpọ̀ ẹ bá wọn gbà á bẹ́ẹ̀ àgbà 1 million bẹ́ẹ̀ kì í wá sí pé tówó ní ńlọ̀dọ̀ wọn fún ńlọ̀dọ̀ wọn fún ipe ilé wọn la wá ilé wọn náà la wá tówó kọ́ tí ìpele wọn la wá ní àfàkùn ọ̀dà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. mo kí ìjókòó yìí pẹ̀lú ìtẹríba tó kù ibi tá a bá ti bá olóyè bàbá wa bá lórí lẹ́ẹ̀kan sí sheikhu lẹ́ẹ̀kan sí sheikhu wallahu ya'simuka minan nas torí àsìkò ni. mo kí àwọn tí Ọlọ́run fi ṣe wọ́n fi wá ṣe sábàbí oríire látọ̀dọ̀ wọn àwọn ẹ̀jẹ̀ àwọn alájà àgbà tí wọ́n wà ń jókòó the honourable Grand Cadi wá kí gbogbo ẹ̀yin jama tẹ wà ń bí dáadáa ṣàmúwá kí ilé tí mo wà yìí ilé tí mo wà pẹ̀lú àfáà mi tí wọ́n ń sọ̀rọ̀ wọn látẹ̀ẹ̀kan ó mú mi rántí ẹnìkan tó ṣe pé ó sọ wípé tajazafna atrafal ahadisi baynana hatta naka'na fu'adan kana qidman mujarraha. Nígbà tí àfáà wa olówó yín sọ̀rọ̀ àfáà mi ara mi ń bù mara níbi tí mo jókòó nítorí pé kò sáàsì sọ ń bẹ wọ́n máa ń sọ yí pé tẹ́ni bá fan ọmọ yẹn ni èé fan àmọ́ mo gbọ́ lẹ́dọ̀ ọ̀jọ̀gbọ́n tí gbogbo ayé gbà pé ọ̀jọ̀gbọ́n ni kéwú náà lẹ́dọ̀ bàbá ọba lọ́rí ẹ tún ṣe ṣéwù lẹ́ẹ̀kan sí. ṣéèkù. ṣé ẹ rí i pé àfàgbà fan àwọn ọmọ rẹ̀ tún fan báyìí iná ẹni tí à ń gbọ́n bíi látẹ̀kọ́ gbogbo ohun tí wọ́n sọ pé àwọn bàbá jẹ́ lọ́wọ́ yẹn wọ́n jẹ kárí Nàìjíríà ni lọ́wọ́ lẹ́nìí gbogbo àwọn àyímà àfàtẹ̀sírì ní báyìí báyìí ní àdàbíyà ni lákùrẹ́ ni lóńdó ni fáwọ́fídé Ìbàdàn fáwọ́fídé Ìjẹ̀bú-Òde kò sáyè ní àbámakà wọn tabatu wa lọ sí àwòsí fáwọ́fídé Port Harcourt ṣàmẹ́pẹ́ àfàwọ́ amúṣẹ́ mi ló kọ́lọ́n bá wa kẹ́ wọn àwọn ni ó fi lọ abá wọ́kadìzára zakiruhu fil biladi famalahum bí ìkìfà ìṣàmsìn dọ̀wọ́hà mutakamilu is an accomplished son brightness tó pé ni wọ́n sì ṣe wàhálà wọ́n mì wọ́n ò mì wọ́n ò sì dá kan mí pẹ̀lú Ọlọ́run gbogbo àwọn tá a kéwú lẹ́dọ̀ wọn aṣoríire púpọ̀ tá a bá rí ká máa ka àwọn professor wọ́n ti pọ̀ rẹ́kẹ̀tẹ́ kó dẹ̀ mi yé kéré nu wọn
àmọ́ kíní kan la rí lára àwọn àfa wa bí mo ṣe sọ yẹn tí nǹkan bá le tó bá le Quran ni àti salatu nariya kò síbi kan náà ṣe le tó yóò sì dẹ̀. gómìnà anabi tí wọ́n ń pa àwọn aláàjì yẹn kì í ṣe pé wọ́n ṣàdédé pé wọ́n ń gómìnà anabi o gómìnà anabi ni wọ́n lóòótọ́ because àwọn èèyàn ń wò níjọ́ kan àwọn èèyàn ń kọ nǹkan nípa àwọn aláàjì wọ́n ń kọ nǹkan nípa ilé kéwu wa mo wá kí wọn wọ́n ní Idris ṣé o ti kọ́ tiẹ̀ mo wá rẹ́rìn mo ní mi ti kọ́ wọ́n ní o competent ni tó bá competent o ti kọ́ bó ṣe kú òun bí mo lọ tilẹ̀kùn mọ́rí ni mo wá sọ ìbára kan mo ní wọ́n máa ń sọ pé igi kan kò lè dá igbó ṣe àmọ́ àwọn aláàjì wọ́n wọ ọ̀wọ̀ gẹ́gẹ́ bí ẹnìkan wọ́n sì dágbó ṣe yes wọ́n dágbó ṣe tó yẹ pé àwọn èèyàn wá ń wò wọ́n lókè tí gbogbo tọ́lọ́wọ́ bá jòkó tí gbogbo ayé bá jòkó lárúbáwá ni ó máa sọ karama náà wá ń bẹ títí dìsí tí wọ́n gbà lẹ́rọ àwọn àfa àgbà àwọn àfa wa èmi tẹ́mi dúró yìí mo ṣoríire púpọ̀ lọ́dọ̀ wọn yìí sì gbọ́dọ̀ fi pamọ́ ṣe rí ọ̀dọ̀ wọn ni mò ń gbé mo lọ ibi kérésìmesì àyíṣó kérésìmesì pẹ̀lú àwọn ará àdúgbò èmi ò máa pẹ́ rìpọ́ọ̀tì mi ti dẹ́rọ àwọn aláàjì wọ́n ní ọmọ abojú palìpalì yẹn ẹ mú wá síbí wọ́n bá gbá mi kò lè rí wọn pé owó kan náà wá kiri lánàá ó yá ẹ lọ gbà kó tirẹ̀ wá ẹ lọ kó èrè wá mo ṣe dẹ́rọ àwọn aláàjì ibẹ̀ náà mo gbà lọ sí Libya mo ti wá fo títì báyìí mo fẹ́ máa lọ mo ti dójú títì báyìí àwọn aláàjì jókòó àìjókòó mi ń bí yẹn lẹ́ẹ̀kan ibi yẹn làwọn aláàjì máa ń jókòó tá bá fẹ́ ṣe nǹkan bí ó jókòó níbẹ̀ àbí kó jókòó ní ibi mo rántí ni mo wá ń lọ mo wá débi títì wọ́n ní Idris mo wá padà wá wọ́n ní ká lọ sókè wọ́n wá mú mi lọ sókè wọ́n wá fún mi ní ìsinmi kan àdúrà la ilaha illallah muhammad rasulullah wọ́n ní kí n máa lò ó mo lò ó jẹ́ bí iná ó jẹ́ títí di òní yìí àdànkàmá ìtàbálẹ̀dọ̀ àfàwà là ń lò bẹ́ẹ̀ sì ni gbogbo wa náà ni mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá mo sọ kinní kan láṣìírí mo fẹ́ gbé jáde ń bí ìjókòó 100 ọdún tí àwọn bàbá dálé kéwúlẹ̀ kì í ṣe wáàsí nìkan láfi ṣe o ó pẹ́ tàbí ń ṣe wáàsí o a ń láti ṣe international conference a ní láti ṣe al-mu'tamar al-alami ká gbé kó wá bí láti kan láti lọ ṣe gbélẹ̀ yìí ni lórí àwọn alájàgbà lórí àwọn ọmọ kéwu wọn àìṣe léyìí àìdọkumẹ́ǹtì ń tà ń ṣe náà ló ń fa ìgbọ́kúgbọ́ innal halala bayyinun wal haramu bayyinun gbogbo kíní wọ̀nyí ló fojú hàn kò sí nǹkan tó pamọ́ ń bẹ̀ àwọn tí ó bá sì wá síbi conference ẹ má jẹ́ kó bà wá lẹ́rù àwọn tí wọ́n wá láti bí tí wọ́n bá ti wá lágbàáyé àwọn tó wá ni wọ́n ra tíkẹ́ẹ̀tì wọn ẹni pé ká wá bí tí wọ́n bá gbé ni àwọn tí wọ́n tiẹ̀ lè gbé lọ́dọ̀ wa á fi wọ́n sẹ́dọ̀ ìjọba eléyìí mo fẹ́ ká fi kalẹ̀ báyẹn ìtò ẹni tó lè máa da owó àwọn tí ó da owó àwọn ní bílíọ̀sì ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run torí pé kàdámà fà wá jù bẹ́ẹ̀ lọ ìfòtìkọ àwọn dókítà mo ti sọ fún wọn tí wọ́n bá ní káwọn ọmọ kéwù ṣe mo pe Professor Quadri Yesir Abdulkadir ara kàdámà fà wá Professor Abdulkadir nígbà tó wà University of Ilorin he must go through he must peruse any inaugural lecture before it is read publicly kó tó di pé wọ́n gbé any inaugural lecture jáde àfi kí Professor Quadri kó ka yàrá kan là ń jọ ń sùn lọ́wọ́ o kò sì lọ secondary school or modern school ló lọ ara tó gbélé dọ̀ bàbá yìí nìyẹn gbogbo àwọn eléyìí náà ń bẹ táwọn náà tí wọ́n kún wa ẹ̀dá kọ́mítì ilẹ̀ tá a fi ṣe mutamar al-alami al-islami ibi tí mo ń lọ nìyẹn karama kẹtí mo rí lẹ́dọ̀ àfa mi ni pé èlé lóṣù mẹ́ta kí n má lálàrí wọn èmi ní Ọlọ́run
wàláhì làzì wàláhì làzì bó sì máa yí pé bàbá wa wòlíì ọlọ́run ni wọ́n tí bá ní kí n jíṣẹ́ bàbá wa bá lọ rí ń bí yí pé mò ń bọ̀ wá bí wọ́n ní kí n sọ báyìí wọ́n á sọ yí pé bàbá náà ọlọ́run pa á lé débi pé èyí kò sí bàbá fọba àmọ́ àwọn fi ṣe bàbá pé kódà bàbá tún bí àwọn ti lọ tọ́kó tó fà wọ́n lé aláàjì lọ́wọ́ ẹ rí i pé nǹkan pamọ́ síbẹ̀ nítorí eléyìí karama àwọn aláàjì àgbà kò ṣe dáwọ́ bò fa inna sayyidal qawmi man kana aliman walaw lam yakun fi ahlihi bihasibi idha halla ardan asha fiha bi ilmihi wa ma alimun fi baldatin bigaribi. Allahu akbar kabira. Jaba yẹrẹ kò yẹ bá ń sọ Allahu akbar. Allahu akbar kabira. Ẹ dákun gbogbo wa tí a wà ń bì. Ilẹ̀ mọ́. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Gbogbo tí a ń gbọ́ yìí kò ń ṣe nǹkan tó ṣe cook. Kò ń ṣe tó ṣe cook. Kì í ṣe tí wọ́n máa ń plan fún. Kì í ṣe tó ṣe pé bóyá wọ́n gbà wọ́n fẹ́ ṣe báwọn wá fi bọ́. Nítorí pé àjogún ọ̀rọ̀ lọ́dọ̀ Alhaji àgbà. A sì jogún packaging lọ́dọ̀ Alhaji àgbà. Ìta jogún òun náà lòdodo. Bí ọ̀rọ̀ bá ti rí òun náà là máa ń sọ. Ní kì í jẹ́ kẹ́rù ó bá gbọ́ àdàbí àkọ́kàn láti sọ ìtàn tí ó bá sọ nítorí pé àbá irọ́ ní àbárọ́ ńlẹ̀. Ẹ dákun gbogbo àwa tá à ń bọ̀ lẹ́yìn ẹ dákun ẹ jẹ́ àkọ́sẹ̀ gbogbo àwọn baba alálùbáríkà yìí. Nítorí àsìkò à ń lọ sọ́dọ̀ baba national missioner. Afakumullah adamallahu hayata. Ẹni adamallahu hayata. Adamallahu hayata. Bisihha. Wal-amni. Wal-amni. Wal-afiya. Wal-afiya. Kọ́lọ́n kọ́ba wa sàlékún àlàáfíà rà fún baba national missioner. Àmín. Ọ̀dọ̀ wọn la darí sí. Bí a bá darí sí Ọlọ́run sọ wá dé dáadáa. Àmín. Àmín Ọlọ́run sọ wá dé dáadáa. Ọlọ́run jáde dáadáa. Ọlọ́run jáde dáadáa. Afakumullah. Ọmọ àlùbáríkà yìí dà. Ó ti dé. Baba national missioner. Bá ń ṣàdúrà fún bàbá. Ṣàdúrà lílọ bíbọ̀ yìí pọ̀ lọ́mọ fi kankan sẹ̀mí wọn. Bá ń ṣàdúrà fún wọn. Àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين Bàbá wa Alhaji àgbà níjòkó. Adamallahu hayatahu. My Lord Grandkadi. Àfihàn kí bàbá wa àgbà. Aṣojú bàbá wa ọba Ìlọrin ẹ dákun ẹ ṣe ṣéwù. Báwo olóògbé aláwọ̀ jẹ́ máa wà dáadáa. Gbogbo ẹ̀yin àfa wa pọ̀ kági ẹ̀kọ́ àlejò wa. Bàbá wa àgbà àfa wa. Àdúrà gbà ní tí gbogbo wa tẹ́tìrà níwájú wọn tá a kéwú tá a ń kéèdì sí i gba ọlọ́run oyin ọlọ́run máa wà pẹ̀lú yín. Àmín. Pírẹsidẹ́ǹtì wa akínyín gbogbo ẹ̀yin àfáàwọ̀ ẹ dákun ẹ bá ń gbà bẹ́ẹ̀. Èyí tó kù nísìnyí ilé àfáàwọ̀ aláwa yìí bàbá wa Grandkadi àfáàwọ̀ tí wọ́n sọ̀rọ̀ tán nísìnyí kò sí pẹ́lú àmì sọ̀rọ̀ ṣẹ́jú méjì ẹ̀ kẹ́kọ̀ọ́. Wọn èé sì fi léyìí lẹ̀ ń gbà kan wọn èyí mọ̀ dàkọ̀ nu lé. Bẹ́ẹ̀ bá ti wá rí wọn agbàlejò ẹni ńlá pẹ̀lú wa bàbá wa Professor Jamiu bàbá wa mufti ní gbogbo sàárẹ̀ ọ̀dàpọ̀ ẹni ṣéwù fún wọn bàbá ẹ̀ ṣé o àárín ẹ̀yìn àtọ́lọ́hún òní yín gẹ́. Àmín. Àwọn ni wọ́n fún àáfàá wa ló mọ́tà admission tán fi ṣe masters níbi UK ọlọ́run ó dúpẹ́ fún yín. Àmín. Ilé àwọn àáfàá wa pọ̀ kágìlà ń lọ nísìnyí bá a bá wá báyìí a máa fọkàn sí tọ́lọ́kọ́bọ̀ wọn ó bùn wá ládùúà wọ́n tún wá Allahu akbar. Masha Allah. Gbogbo ń tà ń gbọ́ ni bàbá wa àgbà yín darí ẹ̀ sọ́dọ̀ bàbá wa àdúrà àgbà nísìn Insha Allah. ọ̀dọ̀ wọn náà ni bí bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì ṣe rí lẹ rí wọn o.
àfa kan ló ní sajiyatun tilka fihim gairu muhdathatin innal khalaika fa'lam sharruha al-bid'u. سجية تلك فيه غير محدثة سجية تلك فيهم غير محدثة سجية تلك فيه غير محدثة إن الخلائق فعلم شرها البدع إن الخلائق فعلم شر البدع. ẹ dákun pípa àfa àwa ṣe wí ẹjẹ́ àmọ́ ṣàjálà rẹ̀ àwọn tọ́ga pọ̀ ọkàn mi ń sọ fún mi pé kò sẹ́ni tó ṣe Islamic àbí Arabic ní University of Ilorin tí bàbá wa pọ̀ kági òní kọmíṣánná rẹ̀. University of Ilorin tó àìpọ̀ ṣe Islamic Studies àbí Arabic ọmọ kéwu bàbá pọ̀ kági ni ọ́ èé ṣe Professor Kadiri àwọn àgbà àfa wa ní University of ní Islamic Studies Department the Department of Religions ní jẹ́ngbà náà. àwọn ọkọ ní Sufism gbogbo ẹgbẹ́ ṣe Islamic Studies ló pọ̀ Sufism lábẹ́ wọn. ó ṣe wá wọ University of Ìlọrin tó ní kọjá níwájú Professor Hussein Zeda Hussein ẹni tí ń tún kọ́ ń bẹ̀ lónìí ọmọ kéwu Zeda Hussein. Allah. ẹni tí ń kọ́ Islamic study ń bẹ̀ lónìí tó jẹ́ àwọn àgbà ó ṣe ní kọjá wájú Professor Ajé. Sajiyya tilka fi ghayri muhdathatin. Tilka fi ghayri muhdathatin. gbogbo ń ta àwí àdámọ́ wọn ni innal khalaika fa'lam sharruha al-bid'u. Innal khalaika fa'lam sharruha al-bid'u. so bàbá wa pọ̀ kági ní Department Islamic Studies Arabic kódà bọ́ọ̀ bá ń kéwú ń bẹ̀ dò ní ọmọ kéwú wọn ni ọ́ torí àwọn àgbà tó kù ń bẹ̀ lónìí kọjá ń wájú. 2 àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ rí mú táwọn ọmọ kéwú gbọ́dọ̀ rí mú ni pé wọ́n sọ àṣírí àfa wọn bá pọ̀ kági sọ àṣírí àfa wọn eré wọn lèmi ti ṣe project mi ní masters mo wá bá bàbá mo wá jòkó pẹ̀lú wọn àti ń sọ̀rọ̀ lọ ọkà tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú tí wọ́n ti òrí bọ̀ ọkọ̀ olórí bàbá ti àbíbẹ̀ kan tí wọ́n sọ̀rọ̀ àwọn alájà àgbà débi pé ó ti tó ìwọ ni ọmọ jẹ yòókù wọ́n ń ti ọ̀rọ̀ kan sí wọn lẹ́nu bàbá mo ní ànàkùnmọ̀lá wọ́n sì ní ẹsẹ̀ bẹ́yà pẹ̀lú bàbá wọ́n kọ́kọ́ gbé tí kò ń bẹ̀ mo ní fún documentation ni wọ́n lè ṣe bí àwọn ẹ̀hẹ́n kí lọ́kàn ẹ́ pẹ̀lú yẹn. ẹ̀hẹ́n kí lọ́kàn ẹ́ pẹ̀lú ṣé o ní nǹkan kan tó sọ mọ́. gbogbo ọ̀rọ̀ àfa rẹ̀ kọ́ mọ tẹ́lẹ̀. ó di méjì. akramakallah. ọlọ́run tọ́lọ́run fi sà wọ́n lẹ́sà tí ò tí sorry to say tí n bá ní tí ò ṣe fẹ́ nìkan bàbá dìde lérí àga wọn ní kí bàbá pọ̀ kájí ó jòkó mẹ́ẹ̀. nígbà wọn bọ̀rọ̀ débi yìí ni wọ́n sunkún èmi wọn méjì náà lókè wọ́n bọ̀rọ̀ débi pé àáfàá mi sì dìde wọ́n wá ní jòkó ń bẹ̀ Allahu Akbar bàbá wa sọ̀kalẹ̀ lérí mufti láì gbogbo láì tí mú yẹn tọ́ sí nǹkan òun bàbá wọn bà lọ́rí wá fún wọn. Allahu Akbar. wọ́n máa fi nǹkan kan ṣe fáàrí ńgbà tí gbogbo tá a wà nílé kéwú wọn alẹ́ ni ọba tó bẹ́ẹ̀ kọ́ jáde bàbá mi ọmọ kéwú Àlàjí àgbà èmi náà ọmọ kéwú Àlàjí àgbà àwọn ọmọ mi àti ọmọ mi ọmọ kéwú Àlàjí àgbà àìrẹ́ ni ti ń já bàbá tá a wá rí i pé bàbá tó bí wọn yìí náà o àwọn àgbààgbà fà ládùúgbò ní jìnnà míì kọjá wájú wọn o ẹni bàbá tó bí bàbá pọ̀ kági bá kọ́ ń kéwú àdàbí yà ni. ẹni tí. ọmọ kéwù náà ìmọ̀mọ́ àgbà lóṣogbo wọ́n jọ máa kéwù bàbá wa lè mọ́délẹ̀
mọ́tò tí. bàbá wa ìmáàmù àgbà lóṣogbo wọ́n wá sí Ìlọrin lánàá ìmáàmù àgbà gbogbo Òṣogbo tòní wọ́n wá gbé mọ́tò tí President Bola Ahmed Tinubu bùn wọ́n wá fi kí àáfàá lè mọ́délẹ̀ ọmọ wọn tó kù láyé àáfàá wa lé òun ò lẹ́tọ̀ọ́ sí i àfi káwọn gbé mọ́tò náà délé apá Ọ̀kagì nítorí pé bàbá Salahudeen ló kọ́ bàbá Mọ́délẹ̀ tó kọ́ ìmáàmù Òṣogbo ń kéwú. Ó túmọ̀ sí pé bàbá Alhaji àgbà ni àáfàá bàbá Salahudeen tó kọ́ bàbá alẹ́ Mọ́délẹ̀ tó kọ́ ìmáàmù Òṣogbo ní kéwú. Wọ́n fún mi lówó lánàá mo gbà o. Allahu akbar. Lórí èmi náà bá ń lé. Ẹ gbà pẹ́. Níparí. Wọ́n ní níparí. As-salatu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallama. Adabiyatun. Abadiyatun. Min shaykhina tajili adab. Ó ti tábà wọn à ń lọ gbowó. Adiyatun min shaykhina tajil adab. Wọ́n ní tó bá rí bàbá ọjọ́ sàrùn, wọ́n ní tó bá rí bẹ́ẹ̀. Ajá sí pé a kàn mú 100 yìí ni tàríkà ni ó ti jù lọ báwọn. Níparí àwọn ń lọ síbi pé bàbá ti dé o. Mashallah. Dídé tá a sì dé yìí. A rántí pé pẹ̀lú ètò tí bàbá wa jẹ́ Adélé àpọ̀ Ọ̀kagì ìdùnnú dé àánàkúmọ̀lá. Gbogbo tí máa wí yìí rán mi ni o. Dókítà ní orúkọ àwọn bàbá wa Khalifa. Wọ́n ní owó 1 million naira. Ẹyọ owó sí Ọlọ́run. Kí ẹbí bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì látọ̀dọ̀ bàbá wa Khalifa àtàwọn bàbá wa èdèrè àwọn ìyá wa tí wọ́n ń jẹ́ bí bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì rahimahullahu ta'ala wọ́n láwọn fi gbàlejò centenary àwọn fi gbàlejò azumaratul adabiya alkamaliya 1 million naira. Bàbá former grand card látọ̀dọ̀ tí wọ́n 200,000 naira. Muslim community láti ìlú Ọ̀wọ̀ Ondo State 200,000 látọ̀dọ̀ tí wọ́n. Professor Mustapha látọ̀dọ̀ tí wọ́n náà 100,000 naira. Chief Ẹkùngbá Chief Muhammad Jami Ẹkùngbá wọ́n pledge 100,000 naira. Ibi tó dé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀dá pẹ̀sẹ̀ Allahu Akbar. Dákun má lọ. Alhaji Abdulhakeem Alhaji àgbà wọn ṣàdúrà fún wa má lọ o dákun. 20,000 naira. Allahu Akbar. Alhaji Abdulhakeem Akpo Ọ̀kagì. Àwọn Ittihadi Arabiyin. Ittihadul Adabiyin. Adéwọlé. 50,000. Látọ̀dọ̀ tí wọ́n sọpọ́tì ilé bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú 50,000 naira. Ittihadul Adabiya Adéwọlé branch. Ittihadul Adabiya Adéwọlé branch. Cash 50,000 naira. Alhaji Muhammad Najib Akpo Ọ̀kagì látọ̀dọ̀ tí wọ́n 20,000 naira. Bàbá wa Ṣáfì Ìmáàmù Malik wọ́n ní láti 1957 làwọn tí ń bẹ pẹ̀lú bàbá látọ̀dọ̀ tí wọ́n náà wọ́n sọpọ́tì ilé bàbá àgbà Akpo Ọ̀kagì pẹ̀lú 10,000 naira. Àfáàwà Mukadam Bako Akpo Ọ̀kagì 10,000 naira látọ̀dọ̀ tí wọ́n náà. Bàbá wa àgbà Aláǹgbá Adéwọlé ẹ̀sẹ̀sẹ̀ 10,000 naira. Allahu Akbar. Bàbá wa Aláǹgbá Adéwọlé 10,000 naira. Brother wa Babátúndé Náàlà Akpo Ọ̀kagì 5,000 naira látọ̀dọ̀ tiwọn náà. Bàbá Magaji Akpo Ọ̀kagì 5,000 naira látọ̀dọ̀ tiwọn náà 5,000 naira. Allahu Akbar.
àwọn àkẹ́ ọlọ́run àwọn àgbàlagbà 50,000 naira. nínú ilé àwọn àkẹ́ ọlọ́run àwọn àgbàlagbà nínú ilé àwọn ọmọ ilé nù. àwọn àrọ́mọdọ́mọ àwọn pikin àwọn àrọ́mọdọ́mọ àlùbáríkà 50 látọ̀dọ̀ tiwọn náà 50,000 naira. Allahu Akbar. 50,000 naira. ń darí sọ́dọ̀ baba national missioner nísìnyí. ẹ dákun jama ẹ dákun ká fara balẹ̀. wọ́n ní ká fara balẹ̀ dáadáa. ká fara balẹ̀. ọlọ́run aláya dárò láyà rẹ̀ kó lè ké hosinu. wala yagidur bisahibiki zamanu. ẹ dákun jama baba wa Alhaji àgbà níjòkó. damallahu hayata. nbi tá a bá ti rí baba wa Grand Kadi tòní. níjòkó lẹ̀. bẹ́ẹ̀ni. àwọn Alhaji àgbà níjòkó àwọn ni wọ́n jíṣẹ́ baba. insha Allah. àwọn ni wọ́n ṣàdúrà fún wa. insha Allah. ẹ dákun gbogbo ọmọ àdàbíyà. kọ bẹ̀ wá ló kọ lọ́hùn. ẹ máa wà ẹ gbogbo bí tẹ́ ń lọ ẹ má lọ lásán. wọ́n ní ẹ má lọ lásán. baba wa former Grand Kadi. wọn wá jòkó lórí àga àlejò. wọ́n jòkó pé ilé àáfàá mi ni mo wà. bàbá wa dókítà Apọ̀ Kagi wá jòkó láyé àáfàá wọn. bàbá Grand Kadi wọ́n ń fún wọn lọ́wọ́ bàbá. insha Allah. ẹ̀rí báwa ti jogún ẹnu. bẹ́ẹ̀ni wọ́n sì ń lò ó. à ń sì ń lò bẹ́ẹ̀ kọ́ lọ́mọ mọ́jọ́ bàjẹ́ láéláé. àmín. à ń lọ sọ́dọ̀ bàbá wa bàbá national missioner ní ma lọ́dọ̀ Grand Kadi. insha Allah. ní ọ̀dọ̀ Alhaji àgbà. bàbá wa Kémìyà adamallahu hayatahu. Baba àwọn náà lápilẹ̀ jòkó baba wa Kémìyà àlàáfíà tá a máa fi rí yín pè. àmín. okun ara tẹ́ ẹ máa fi jáde. àmín. àjáde ò ní wọlé àjáde ìríbi wọlé ọlọ́run ní jọ́kàgò sí yín. àmín. àwọlé ìjáde ò ní tọ́ sí yín. àmín. bisimilahi ilafi bisimilahi rahman rahim ilafi Quraishin. wọ́n làwọn fẹ́ present gift falifa. wọ́n ní baba wa aláǹgbá adéwọlé. àwọn ìjáde náà tún present tiwọn. ṣéèkù. wọ́n ní ẹbí baba wa Apọ̀ Kagi. wọ́n fẹ́ pírẹsẹ́ǹtì alukur'an fún baba wa Alhaji àgbà. ilé àlẹ́ àgàn là ń lọ lọ́la. wọ́n fẹ́ pírẹsẹ́ǹtì alukur'an fún baba wa Alhaji àgbà. insha Allah. baba wa aláǹgbá adéwọlé ni wọ́n wá pírẹsẹ́ǹtì rẹ̀ ló anakunla. baba àti nkó ọ̀dọ̀ baba Sẹ́ríkì Málàmí là ń lọ lọ́la. ọ̀dọ̀ baba Sẹ́ríkì Málàmí là ń lọ lọ́la. ilé baba wa ilé àgàn. onífọ́tò ẹ máa yá. wọ́n bá ní kí ni wọ́n yà yìí. ẹni ẹbí baba wa Apọ̀ Kagi ń gbé Al-Qur'ani f'Alhaji àgbà. insha Allah. alhamdulillah. ọlọ́run dákun masajaari baba wa Alhaji àgbà pẹ́ o. àmín. wọ́n jẹ́ ilé náà dàrú láéláé o. àmín. wala sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. baba wa lọ rú jòkó báyìí. àwọn Ittihad gan Ittihad Zumra. àwọn náà máa ń present Al-Qur'ani fún ilé tá a bá lọ nílé àwọn àgbàlagbà wa. pẹ̀lú ògo Ọlọ́run. àwọn náà ti wá gbé tiwọn náà dé. tí wọ́n gbé fún ilé baba wa àgbà Apọ̀ Kagi. insha Allah. sẹ́ǹtì yà. wọ́n ti ń yà. tọ́ alhamdulillah. àdúgbò ilé Apọ̀ Kagi ò ní bàjẹ́ láéláé. àmín. ìmọ̀ ò ní tánbẹ̀ iyì ò ní tánbẹ̀ àpálẹ̀ ò ní tánbẹ̀ àlùbáríkà ò ní tánbẹ̀. ọlá Ànábì sallallahu alaihi wasallam. àmín. àmín. ọlọ́run mọ́sá járe yín pẹ́. àmín. à ń darí sọ́dọ̀ baba wa Alhaji àgbà. insha Allah. ẹ dá gbogbo wa wọ́n ní ká jòkó lẹ̀. wọ́n ní ká jòkó lẹ̀ ká farabalẹ̀ gbogbo àwọn ọmọ kéwú. gbogbo àwọn ọmọ kéwú. ká farabalẹ̀. ká jòkó lẹ̀. insha Allah. wọ́n ní owó àpapọ̀ gbogbo àwọn ọmọ kéwú ní àyín tí wọ́n àná sílẹ̀ kan 200,000 ó ti wọlé o. ọlọ́mọsá járe àfàkùnmọ̀lá. baba Alhaji àgbà wọ́n fẹ́ sọ̀rọ̀. akramakumullah. la tansa aslaka ya fata ilma ila ma tantasib qul anhu ya binami la takhaf lil hadir wal muqtarib shaykhi labibul alma'i aslul usul bila riyab بركاته أمت جميع الأرض من كل الحسب دوما به نتفخر بين الأعاجم والعرب أدبية أبدية من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب. wọ́n ní baba wa Alhaji àgbà. tí gbogbo wa ń jẹ àlùbáríkà wọn láyé lónìí
bàbá wa Alhaji àgbà tòní. Adamallahu hayata. sọ pé adamallahu hayata. Adamallahu hayata. bàbá wa khalifatul adabiyyin. wọ́n ní ká dúpẹ́ fún bàbá wa Langwa. Sheikhu wallahu yasimuka minan nas. wọ́n ní ẹkú ojú ẹkú ẹ̀yìn. ọba tó ní kí ẹ̀yin àgbàlagbà ó dá báyìí. ọba tó ní kí ẹ̀yin àwọn bàbá kó dá báyìí. ojú yín àtẹ̀yìn Amina. gbogbo tí ń jẹ́ bí àfa àwọn àgbà tá a wà ní ojúde wọn. tá a wà lọ́dọ̀ wọn lónìí. bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa gẹ̀ wọ́n. gbogbo arúgbó wọn tí wọ́n jára wọn jáde tí wọ́n ti lọ sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa gẹ̀ wọ́n. gbogbo tí ń jẹ́ ọmọ kéwu wọn. bẹ̀rẹ̀ láti bàbá Justice Harun. tí wọ́n wà ń bí lónìí. àti gbogbo àwọn tí wọ́n lè wá. Ọlọ́run mójútó wọn. Ọlọ́run Ànábì Muhammad. gbogbo tí ń jẹ́ ẹ̀jẹ̀ bàbá wa pọ̀ kági. àti àrọ́mọdọ́mọ wọn. Ọlọ́run bá wa mójútó wọn. Ọlọ́run bá wa ṣàánú wọn. bá wa ṣe àlékún àlùbáríkà fún wọn. ọba tó ṣẹnu léyìn nímọ́lẹ̀. Ọlọ́run mọ́ tó wọ́n wọ̀bẹ̀ láíláí. gbogbo tí wọ́n ti bí kọ́dà nínú ilé yìí. Ọlọ́run jẹ́ àlùbáríkà wọn máa pọ̀ sí. Àmín. Ọlọ́run mọ́sá ọ̀sẹ̀ bẹ́ẹ̀. Àmín. àwọn ìyá wa àgbà Mu'allimatu. Damallahu hayataha. tí wọ́n wà ní jòkó. àti gbogbo àwọn ummahat lóbìnrin. Ọlọ́run mọ́sá bá mójútó yín. Ọlọ́run mọ́sá bá dáàbòbò yín. gbogbo ìkẹ́ Ọlọ́run yín pátápátá. Ọlọ́run jẹ́ kí wọ́n ní àlùbáríkà. lórúkọ bàbá Alhaji àgbà tòní. gbogbo àwọn ọmọ kéwà dàbí yìí lápapọ̀. tẹ̀sẹ̀ wá pé wám lónìí. Amina. Àmín. kó ṣe àlékún àlùbáríkà fún wa. Àmín. kó wọlá wàhálà bàbá Alhaji àgbà nínú Islam. àti lérí ẹ̀kọ́. àti lérí ìjọmọlúàbí. Ọlọ́run àlùbáríkà wọn kọ́ wọn lọ síwájú sí i. yìí tá a bẹ̀rẹ̀ yìí. Ọlọ́run tó ṣe ìbẹ̀rẹ̀ nírọ̀rùn. ìparí Ọlọ́run tó yá sí rọrùn. Ọlọ́run sallallahu alayhi wa sallam. níye wa. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. bàbá wa fàgbà Sheikh Matajul Adab àti gbogbo àwọn ọmọ kéwu wọn gbogbo àwọn ẹbí wọn Ọlọ́run bá wa ṣàlékún wọn Ọlọ́run bá wa gẹ̀ wọ́n ṣe wọ́n lọ́mọ lẹ́yìn Ànábì Muhammad. Àmín. bisimilahi mẹ́ta kúlú Allahu mẹ́ta. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. سبحان ربك رب العزة عما يصفون.